أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lójú pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man atallaha biqalbin salim, àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run àdánwò tí ó bá wa tó fi jẹ́ pé ibi tí Ọlọ́run ní a kọjú sí àtànàbí ibẹ̀ láwọ̀ akọ́yìn sí táàtùn wa máa wò kó ríire ní Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o wọlá àjọ kan oṣù rẹ wọlá gbólóhùn la ilaha illallah. Ní àkọ́kọ́ alájà wa Rahmata, Ọlọ́run bá ní foríjì wọn o, bá ní kẹ́ wọn, so gbogbo dáadáa tí wọ́n ṣe Ọlọ́run jí wọ́n bá pàdé ju bí a tún ṣe ń lérò lọ. La hawla wala quwwata illa billahi azim. Mo ti ní ṣe program tìgbà tí wọ́n bá tó sin wọ́n, so kí n fi ṣe lecture lórí ọ̀rọ̀ ikú. So but àwọn ìbéèrè kan wáyé tí àwọn èèyàn mo rí bára kẹtẹ àwọn olóyìn sí Jésù ń padà bọ̀, gbogbo àti bá ti ń ro kọ nínú mi máa ń dùn sí yín. Ọlọ́run balikọ́lá kò ní jọ́rọ̀ yín dàrú yọ̀wọ́ lájọ kan so rẹ̀. So bákan náà àwọn orúkọ kan mẹ́tọ́ pé tí n bá ti ń rí báyìí báwọn yẹn ṣe lọ sáré create okọ̀ fún Facebook báyìí mo sábà máa ń ṣàdúrà fún ẹni. So no more bàbá sọ pé náà wà jálàbí ṣe kíní kan, àwọn yẹn sábà ti create àwọn okọ̀ kan. Ọlọ́run bá ń ṣe dáadáa fún gbogbo kálukú. So ọ̀nà dáwà kan náà tó ń mìíràn náà. So àwọn mìíràn béèrè yìí pé ẹ dákun ọ̀rọ̀ iná àti iná kọ̀sọ̀kalẹ̀ ńjọ́ ọdún ọmọ ànábì òkú àtoríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So wọ́n àwọn èèyàn béèrè rẹ̀ kí á lọ ṣẹlẹ̀, wọ́n á padà ń ṣàlàyé pé wọ́n láfa kan sọ báyìí. Ok, ibi tí mi wá fẹ́ lò ń bẹ̀ ní gbólóhùn pé ọpọ́n ìmọ̀ ti sún, wàláì gbólóhùn tó dáa ni tó sì wúlò gan ó wúlò gan, ṣùgbọ́n kí n tó lọ bí gbólóhùn torí mo fẹ́ sọ àwọn agbálabi tí ọpọ́n ìmọ̀ ti sún. So mo máa ń sábà sọ̀rọ̀ kan wípé ẹ̀kúlé òdodo kò sí èèyàn lòdì, béèyàn ọ̀gbá gbabẹ̀ lálọ yóò gbabẹ̀ lábọ̀. Òdodo súnà ó ti ń tàn ká ó ti tàn ká gan. So gbogbo ọ̀nà tí èèyàn bá rò pé òun lè fi gbógun ti súnà yóò kàn máa bá súnà wájú báyìí náà ni. Ẹ rí i pé làákàyè ni mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn tó ní làákàyè. Ẹ rí i pé gbogbo ọgọ́rọ̀ 90% tí àwọn àfáàlù súnà tí wọ́n ń pariwo tí àwọn èèyàn sọ fún wa pé wọ́n fẹ́ dá mọ́sí àbí àwọn bàbá rú ní 90% ẹ̀ ló jẹ́ pé tá a bá sọ tán báyìí kò ní pẹ́, ó lè jọ́dún kan ó lè mọ́tò bẹ́ẹ̀ o tá a ti rí ìkan nínú àwọn bàbá dáadáa tí wọ́n ti lọ tí wọ́n ó ti sọ orú táwọn ọ̀dọ́ ń sọ bí wọ́n sọ ń gbà náà báwọn èèyàn gbọ́ lágbọ̀gbọ́n tí náà ní oko yìí wà tó fi hàn pé òdodo òpè méjì. Àwọn èèyàn kan wà gé fídíò jáde, wọ́n lè gé ọ́díò jáde, wọ́n lè gé kíníkà jáde táwọn fi máa sọ pé ó kẹsẹ́ bí irú tá à ń sọ òun náà nì. Ó wá ń di pé kìí ṣe ní, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kìí ṣe mẹ́rin, kìí ṣe márùn. Ẹ wà ní róńbídíà kankan kọ́ sọ̀rọ̀ lórí tí ìkànnà bàbá máa ti sọ̀rọ̀ lọ tálùsùn náà sì sọ̀rọ̀ rẹ̀. Ẹ wọ́n bí wọ́n ti ṣe gọ́rọ̀ bàbá wa ó mọ̀ sí àgbáyé jáde lórí mọ́lúdì ẹnìkan kan yà sọ̀rọ̀ náà bẹ́ẹ̀. Ẹ wo bí àbá ṣe kọ̀ndẹ́mù ìgbà náà.
tó ń ti bẹ́ẹ̀ àwọn náà sì ń ṣe wọ́n ń pè wọ́n sí rahimahullah wọ́n ń ṣe ṣùgbọ́n intanẹ́ẹ̀dì ni pé kódà káàfọ́ sọ yìí pé nǹkan ìdá o ṣùgbọ́n àáfàá yín ẹ ṣe ẹni dáadáa làáfàá ó tiẹ̀ ti sọ jáde yín tó sọ ní ìsìláàmù ni ẹ wò òótọ́ ọ̀rọ̀ òkú méjì ìwọ tó bá fẹ́ dáná nìkan mẹ́ni kí ló tẹ̀yìn òfin wa máa ṣe ń fìlẹ̀ òní ọ̀lọ́ jẹ́jọ́ eléyìn lálẹ́ kí a máa. táwọn wá sọ pé nǹkan burúkú ni nǹkan yìí kódà kún wọn máa ń lọ ọbẹ̀ ó ti ṣe kí ni o ó ti yẹra rẹ̀ kúrò ní ibi agbègbè burúkú. nígbà tí wọ́n ti rí gbogbo nǹkan yẹn ni wọ́n ń fa àwọn wàhálà kẹ́kọ̀ọ́ mọ̀ ká àwọn bàbá ní tí wọ́n sọ báyìí àwọn bàbá tó sọ báyìí now kí wọ́n bá pọ̀ lọ́rọ̀ sẹ́rí ọpọ́n mọ̀ ti súnmọ́ ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n gbólóhùn pé ọmọ ànábì òkùnjọ́ ọdún wàláhì èmi ò tí ì gbọ́ lẹ́nu ń bídíà kankan pé ọmọ ànábì òkùnjọ́ ọdún gbogbo ń tá a máa ń gbọ́ kọ́ ọmọ ànábì òkùnjọ́ ọdún ẹni ànábì wa ṣe Allahu Akbar ni wọ́n á ronú báyìí ẹnu ń bídíà láti máa ń gbọ́ ẹ dákun kí wàá ní nítorí bẹ́ẹ̀ alihamdulilayi èmi tí mo wá ń sọ̀rọ̀ yìí wàláhì ó ti lé ní 13 years tí mo ti ń sọ bọ̀ mo tún fọlọ́n ṣẹlẹ́rì àwọn tó sì lè testify sí pọ̀ mo mọ̀ pé ó kéré tán bẹ́ẹ̀ lómi ò bá ti ẹ̀ mọ ìtàn 10 years tí ọmọ gbogbo ẹ̀ yóò lè sọ yí pé ó ti lé ní 3 years tẹ́lómi ti gbọ́ lórí Facebook tí mo ti sọ kódà nígbà mo tún tafsiri débi Suratul Kawthar mo tún tàn sọ súrà yìí ó sọ kalẹ̀ tafsiri tí mo máa ń ṣe every Friday tá a wà ní Mudathir báyìí ẹ dákun ní tèmi kékeré gan ti mọ̀ more than 13 years táwọn yẹn ṣẹ̀ṣẹ̀ wá sí tíra kan ṣẹ́ni pé ọpọ́n ti sún tipẹ́ ọpọ́n ọmọ ti sún tipẹ́ o wallahi azim wallahi so ọpọ́n ọmọ ti sún ṣe làwọn yẹn ń testify sí wọn kódà àwọn tá a tún jọ lọ ẹ̀sà òkè bọ́dà Sisi Adébárà àwọn tiwa lẹ́sà òkè nù àwọn senior wa lẹ́sà òkè nù so tí má sì ń sọ̀rọ̀ ẹ̀sà òkè mọ̀ ń sọ̀rọ̀ 2005 lẹ́sà òkè so ẹ̀ka wá padà sẹ́yìn 2005 2006 so ẹ̀ka wá padà ìǹtì bí ká kódà àwọn àlàyé táwa tó ń mú wá ẹni tó bá rántí ká tó máa gbọ́ tí mo ti sọ ni mo fi máa ń sọ báwọn yẹn gbà náà pé èmi ò ṣe ṣó lecture lèmi ṣe gbọ́ wá sí mú ìwé ìjọ tiẹ̀ lẹ̀ tí wọ́n bá wá fẹ́ máa takò ọ́ máa fi ṣẹ̀rí báyìí mo ń gbà mo ṣàlàyé bẹ́ẹ̀ yóò ṣe táyà máa ń mú tó yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe mo sì mẹ́rin wá náà lùpẹ́ mo ní ẹjọ́ tiẹ̀ lẹ̀ so àwa ti ń kọ́mọ lẹ́sìn bọ̀ lórí àlàyé léèyàn kan ní ìjọ ẹ̀yin ń bídíà náà lè máa ń sọ kódà nẹ́tíwọ̀kì ọ̀dọ́ tèmi dá o so àmọ́ nẹ́tíwọ̀kì títí yín o nẹ́tíwọ̀kì ọ̀dọ́ tèmi ọ̀dà o so kódà nínú in tí mo tún ní lẹ́rìí tí mo tún fi báàkì ọ̀rọ̀ yẹn o ní pé tẹ́ ẹ bá sọ pé ọmọ ànábì kú wọ́n wà máa sọ ọ́nà tàn fún ayé pé Kọ́símù ni ó kú ìyún ọmọ ànábì sallallahu alaihi wasallam mo ní gbogbo ọmọ ọkùnrin ànábì pátá kò sí kankan tó bá ànábì dé Mẹ́dínà ń bẹ̀ mo rò pé ẹ̀gbọ́n mi báyìí nínú ẹ̀rí táyé tí mo tún máa ń mú wá nù pé gbogbo ọmọ ọkùnrin ànábì mo sáré fẹ́ lóru dátà lórí fóònù kejì yìí ni o ni mo fi ń wọ̀ṣì program so mo rí pé o ti gbé pé dátà ti fẹ́ tán mẹ́wàá so mo kí gbogbo ọmọ ọkùnrin ànábì pátá gbogbo wọn ti kú Mẹ́kà a sì bẹ̀rẹ̀ iléyá Mẹdínà ni èyí kàn sáré sọ̀rọ̀ lẹ́ẹ̀kalẹ̀ ó yẹ kẹ́ evidence wà pé kí ni ìdíta fi sọ kẹ́ báyìí iléyá tá à ń ṣiṣẹ́ Mẹdínà ni 13 years l'Ànábì lónìí Mẹ́kà ó lò 10 years ní Mẹdínà so ẹ̀yìn ọdún kejì tó sì di Mẹdínà lọ́dún tó dé kì í sọdún alákọ̀ọ́kọ́ gan kì í sọdún kejì ẹ̀yìn ọdún kejì ni la bẹ̀rẹ̀ sí ṣe iléyá là ń ṣe túnú àwẹ̀ so ọmọ ọkùnrin rẹ̀ kẹ́kọ̀ọ́ wa bá dé Mẹ́kà àkọ́bá dé Mẹ́dínà so kọ́bá dé Mẹ́dínà so ń bọ̀ wá ní ọmọ wò lọ́wọ́ akúndọ̀ ọdún tó fẹ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọmọ tó tún wá wà fànàbí tọ́jọ́kùn Ibrahim ni Maria kìbùtíyà ló sì bí fún kì í sì í ṣe àsìkò iléyá ló kú déètì tó kú wà nílẹ̀ àtúní tí sọyún kẹ́ bẹ́ bọ́ta déètì tí Ibrahim kú wà nílẹ̀
ó di mélòó ó di ẹ̀rí méjì. Ẹ̀rí kẹta ni pé ìtúnu ààwẹ̀ àkọ́kọ́ gba ààwẹ̀ before ká tó ṣe léyá nínú ṣẹ̀ríà Islam. ìtúnu ààwẹ̀ lọ́dún tó kọ́kọ́ dé. ìtúnu ààwẹ̀ náà wà nígbà táwọn ibi fẹ́ kí ìdí rẹ̀ kábàrà méje náà ló ṣe. kábàrà mélòó kábàrà méje ń sọmọ ti kú fún nítúnu ààwẹ̀ náà ni. náà sọmọ ti kú fún nítúnu ààwẹ̀. so ẹ rí i pé gbogbo àwọn nǹkan yẹn téèyàn bá ṣàjọ tó bá ṣàjọ ọ̀dà wọn pé àmọ́ bí àwọn bàbá ti rí tàn á jẹ́ pé bí mà ṣe rí ń gbà náà àwọn bàbá tá à ń sọ iná ẹ̀ ní à ń sọ ń gbà náà èmi ò sì gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà kankan rí báwọn o ṣùgbọ́n ntọ́ kọ́mọ̀ tá a gbọ́njú bá lẹ́nu àwọn mọ̀mọ́lù lẹ́nu kìíní kan kankan so n ta máa ń gbọ́ mọ̀ àwa ti wá sọ̀rọ̀ ti pẹ́ kódà nínú tí mo tún máa ń sọ papọ̀ mọ́ ni pé ànàbí Ibrahim ọ̀bọ̀ lọ́run ṣàdéhùn pé tọ́lọ́run bá fún òun ní ọmọ òun ọ̀pá padà fọlọ́run kò ní í ṣe pẹ̀lú léyà. ìkejì tí mo tún máa ń sọ ọmọ nù torí ń jọ́tẹ́bà tó fọ́ tàtẹ́ ọkùnrin àmọ́ tó ti sún ọkùnrin àmọ́ kẹ́kọ̀ọ́ sún àti sún ti pẹ́ kì í sọ̀rọ̀ 10 years kì í sọ̀rọ̀ 13 years. kò sún lọ ó sì ṣẹ̀sùn lọ́dọ̀ ẹlòmíì ní o but ó ti di àfẹ́ ẹ̀yìn tí mọ̀mọ́ fálù kì í bá lọ́dọ̀ tí a ti sọ yùn. ìyẹ́ ọwọ́ wa rìdì ọmọ kankan òkú nǹkan ní kábàrà ẹ̀sìn ní bó ṣe wá nù. so kí wàá níbi tá à ń lọ gángan ó ní pé inna a'tainaka al-kawthar alikawthar àwa alhamdulillah sheikh wa Hasan Adiyatullah àwọn àfọn tafsiri nù gbólóhùn kawthar ìtumọ̀ rẹ̀ táwọn àfọn tafsiri tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ ntí ọ̀gọ̀rọ̀ àwọn kódà kìí sọ̀rọ̀ mọ́ Bukhari nìkan Imam Ahmadu náà sọ bẹ́ẹ̀ ipe haudu kan abàtà kan naharu kan odò kan ní nínú àlìjẹ́nnà tọ́lọ́hun ó fún ànábì àwọn kan ní ìtumọ̀ káwùsàrù kan so ìyún ọ̀sẹ̀sẹ̀ jẹ́ tuntun ẹ tó bá ti wà ní láìkéw yóò mọ̀ pé àwọn afáàmọ́ sọ pé ìtumọ̀ kìíní ìkọ́ ẹ̀ àwa rí kódà Imam Bukhari àwọn gan gba rìwáyà yẹn wá pé àwa padà rí i pé àrínà àfáà tí wọ́n sọ yìí pé àlìkáwùsàrù ń gbọ́ lọ ní dárájọ́ àwọ̀ ọlọ́run la fún wa ànábì ní àlìkáwùsàrù wọ́n ní àlìkáwùsàrù yìí wọ́n mú láti ibi alikẹfirọ pé nǹkan tó pọ̀ wọ́n níbẹ̀ ní ẹtù pé ìtura ni pé alkhairu alikẹfir afúnwà níbi lóore tó pọ̀ àwọn tí wọ́n lọ síbẹ̀ yẹn pé oore tó pọ̀ so wọ́n ní tá a bá ti mú lóore tó pọ̀ kò ní jẹ́ pé odò nìkan sódò nìkan lóore tó lọ́n sí fànàbí odò yẹn náà ó ti kó inú rẹ̀ wọ́n ò sọ pé kò sí ti ń jẹ́ haudu wọ́n ló ń bò wọ́n fẹ́ sàlàyé o ọmọdé akórí yìí ò pé o pé tá a bá lè tu ní al-khayru li-kathir pé oore tó pọ̀ táwọn ní Ọlọ́run ní mo fún wa nàbí oore tó pọ̀ sí àwọn kìtìmá ní kẹ́ ẹ máa ká àánì nínú rẹ̀ ní ìrántí rẹ̀ tí ó ní tán láyé nínú rẹ̀ nígbà nínú rẹ̀ ní pé mo ṣe lánàá bí Ọlọ́run nínú rẹ̀ ní pé kìnnìkan àkàtàyé wọn látún wọ́n ní ká lo oore tó pọ̀ yẹn hada tafsir yashmulu al-khayra ad-dunyawi wal-ukhrawi yóò kóore tayé àti tàlìkì àmọ́ sínú tá a bá ti lo khairu kathiri yẹn wọ́n ní ṣùgbọ́n tẹ́ ẹ bá ilé tú sí pé abàtà àlìjánnà nìkan haudu tọ́lọ́wọ́n fànà bíi ìlàlíkì àmọ́ nìkan ó ẹ ti límìtì ẹ̀ sí pé orí kan tọ́lọ́wọ́n fànà bíi ní orí sí pọ̀ àwọn àfóńtẹ́ sí ìdíkan lọ́ba kì í túmọ̀ torí pẹ́ lómi kan sáà ń gbọ́ kánẹ́ sọ pé kò sí haudu yẹn sọ implication kéèyàn gbà pé kò sí haudu yẹn ó ní odò kan naharun filijanna Muhammadu gbà wá bẹ́ẹ̀ kì í tún ṣe Buhari mi ọ̀bẹ kó ti Buhari tọrọ ta ayé nù al-Imam Ahmad fil Musnad wọ́n gbà wá bẹ́ẹ̀ so pé tá a bá ti lè tu ní pé inna a'tainaka al-kawthar pé kawthar àwọn kan tu sí odò lálìjẹ náà kan ní alikawthar al-khayru al-kathir oore tó pọ̀ tó ti kó
àbàtà àlìjẹ́nnà yẹn náà sínú ẹ dákun sílẹ̀ yàn wá jẹ́ nǹkan tá a sọ pé ọ̀sàbàtà àlìjẹ́nnà ń bẹ kó lè bá jẹ́ pé tí yóò kó sínú pọ̀ kọjá odò yẹn làwọn àfáà onítẹ̀fsí ká fi lọ bẹ́yìí pé ká tú síbi al-khayru al-kathir. Wallahi ẹ lọ wò ẹ lọ gọ́gù rẹ̀ ẹ lọ sórí YouTube tafsiri suratul Kawthar tí mo ṣe ẹ lọ wò kì í sọ̀rọ̀ nínú ọdún yìí bóyá pa yìí ẹ̀ a ti sọ gbogbo ẹ̀ níbẹ̀ tẹ́ bá ti wo Sulaiman Ibrahim ẹ̀sà òkè lórí YouTube ẹ bá gbogbo àwọn lectures yẹn tafsiri ni o fíkìú ni o ẹ bá ń bẹ̀. So kí wàá ní tuntun bẹ́ẹ̀ mo rò pé yẹn yé bá wọn ní táwọn àfẹ́sìn sọ wọn sọ pé ẹ ń bá wá gbọ́ yìí pé kò sí odò kan fànàbí inú àlìjánnà níjọ́ ògbódà lè kíámà ẹ ń bá gbà bẹ́ẹ̀ wípé kò sí odò kèfèrí ni. nítorí mi ò jáde nù mọ̀ ń bọ̀ ń bi ọpọ́n ọmọ ti sún o ní tí sọ ibi tí wọ́n fẹ́ sọ ń bi ọpọ́n ọmọ ti sún o ṣùgbọ́n tó bá gbà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn má kó fáírọ́ọ̀sì anybody tó bá ṣe nǹkaàrú rẹ̀ ó ti tako orígun kan min arkanil iman implication rẹ̀ nù ẹ ń bá sọ pé kò sí haudu fún ànábì ẹni yẹn ti tako orígun kan min arkan al iman nínú àwọn orígun gbàgbọ́ ẹ wá béèrè pé àìwò ló wá bọ́ sí mo rò pé article of faith ẹ̀yin olóyìnbó kò yẹ ká mọ̀ lè rẹ̀ tí ó lè kà fún wa ta ló lè kà á *141# so ẹ ká lè rẹ̀ tí ó kà fún wa pé article of faith o so báyìí ni o because ẹ jẹ́ mo ń retí kọ́mẹ́ǹtì àwọn èèyàn káàtì ẹ̀rẹ́ tí ó kà mí mélòó kan fún wa pé article of faith yìí báyìí ni ó pín sí o. Àwọn orígun gbàgbọ́ ọ̀yà ẹ̀ka lè rí so àwọn orígun ìgbàgbọ́ mélòó ni o so káwọn bá gbára wa ní àsìkò náà. Al-imanu billah, to believe in Allah, number 1. Wa malaikatihi, àwọn màláíkà rẹ̀. Wa kutubihi, àwọn tírà t'Ọlọ́run sọ̀kalẹ̀ á ní gbàgbọ́ bẹ́ẹ̀. Wa rusulihi, àwọn yẹn tí ń kọ àti àwọn òjíṣẹ́ rẹ̀. Wal yawmil akhir, àtijọ́ gbẹ̀rẹ̀ kíámà àti al-qadar wal yawmil akhir kí n tó bá wọn. So tá a bá wò ẹ̀rí kí bó ti tòdí lára wọn a nígbàgbọ́ ń pọ̀ Ọlọ́run number 1. Ta lọ́lọ́run fẹ́ lò ní intermediary àwọn màláíkà kí ni a fẹ́ mú wá ìwé àwọn ìwé tí a mú wá sórílẹ̀ àwọn ni wọ́n mú wá fún àwọn òjíṣẹ́ ó di 4. ẹlẹ́ẹ̀karùn-ún ọgbà kádàrà gbọ́ kọ́ mọ́ bá àṣàyé lò kọ́ mọ́ bá tójú bọlé. ẹlẹ́ẹ̀kẹfà ọgbà péjọ kan bẹ tó sì kí ni o tó lọ bá Ọlọ́run tó dùn níjọba rẹ̀ kíámà kó lè bá jẹ́ pé ọmọ tó ṣe láyé torí pé ọ lọ jábọ̀ ibi táwa fẹ́ lò níbo wá ní ọ̀rọ̀ àbàtà àlìjánnà wà àwọn àfáà ní wal yawmil akhir al-imanu bil yawmil akhir sẹ́ni gbogbo article of faith kọ̀ọ̀kan ìlú ní tó kó sínú ẹni lè rí fi máa ń bẹ̀yẹn jọ nítorí Ọlọ́run ẹ méjì á máa wíṣítì àsìkò lórí pé lágbájá kan sí kinní kan tàmẹ́dọ́ sí kinní kan ẹ̀kọ́ ẹ̀sìn ìta nídìí pọ̀ o kí tẹ́ pé máa bá tó ń sọ̀rọ̀ látò gbogbo nǹkan tá à ń sọ yìí wallahi èmi ti fi ṣe wá sílẹ̀ o kì í sọ̀rọ̀ ọdún kan ọdún méjì o lórí Facebook nígbà tá a tún bọ́ sórí Facebook a ti fi ṣe o ẹni tó bá lọ wò lórí YouTube ọba ń bẹ o article of faith yẹn mo ti treat ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ torí pé engine gẹ́gẹ́ tí ń dájà wálẹ̀ gẹ́gẹ́ ló téèyàn bá ilé gba àwọn nǹkan ó di kèfèrí o ìjọba rẹ̀ kí a mọ̀ ìyẹn tá a sọ pé yẹn ó gbàgbọ́ ó kọ́ àwọn nǹkan sínú inú tó kó sínú òun ni pé
a nígbàgbọ́ nípa pé ìjọ yẹn ó ṣẹlẹ̀ àtẹ̀sídíkù lè jáàzì tó ti yí báyìí inú rẹ̀ táwa gbàgbọ́ ni pé a gba àlìmọ́ọ̀tù ikú gbọ́ àti ń tọ́wà lẹ́yìn ikú a gbà pé yóò kù àti ń tọ́wà lẹ́yìn ikú inú ń tọ́wà lẹ́yìn ikú àtàbùlì kọ́bìrì mbẹ́mbẹ́ fìtínà sáré mbẹ́mbẹ́ ìyà bẹ́mbẹ́mbẹ́ ìgbádùn bẹ́mbẹ́mbẹ́ so a gbà pé wọ́n fan fèrè sínú wo tí wọ́n fan sínú wo a gbà pé àwọn èèyàn ó dùn níwájú ọlọ́run wa rojọ́ a gbà pé wọ́n fan wo iṣẹ́ kalẹ̀ a gbà pé afárá kan bẹ tá à ń pè ní afárá sírátì gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láyé kìámọ́ là ń sọ yẹn o tó kójọ́gbọ̀ ẹ̀rì kìámọ́ sínú kì í kàtẹ́ pé ìjọ kan bẹ àkàndó lásán no àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lálẹ́ kìámọ́ yẹn wàá gbà mọ́ kì í sí jọ́ pé ìjọ kan bẹ ìjọ kan the day of reckoning fèébólẹ̀ fi reckoning lẹ̀ the day of judgment fi judgment lẹ̀ kí làwọn nǹkan yẹn kó sínú wàá gbà pé kíní kan bẹ tí ń pè ní sirat afárá kan ni tó tínrín ànábì ṣàlàyé rẹ̀ pé ọwọ́ ẹ̀jú ojú lọ ọyọ̀jú kún lọ abẹ́rẹ́ ní jahannama wà inú rẹ̀ ní alihaudu ẹlọ́katíà tàwíìdì tí àkídà alihaudu abàtà tọ́lọ́wọ́ fàánà bí ní àlìjánnà téyìn ò bá ti gbàgbọ́ ọ takojọ́ gbọdọ̀ kìámọ́ nìyẹn ẹ má takojọ́ gbọdọ̀ kìámọ́ fọwọ́ wà káfírùn ara ń táwà fi bọ́ tanu pé tẹ́ ẹ bá sọ pé ànàbí ọ̀là bàtà kan kò ní odò kan kí wàá ní tí ó ṣẹlẹ̀ ṣe é rí gbogbo ẹni tó bá takò wọ́n ti mọ tí ó ṣẹlẹ̀ lé wọ́n ti rí kàlọ́ àdìsí kẹ́ ẹ bá a mọ́ fi yún un mú wọn. ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ tàwíìdì kò sí fi ṣàwádà ṣe àmọ́ tí ó ṣẹlẹ̀ àdìsí tó wà lórí rẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹni tí ń dùn wọ́n ni pé sọ̀rọ̀ àwọn wà jásòfò lálìkẹ́ àmọ́ ẹja tètè sọ pé nǹkan yẹn ò ṣẹlẹ̀ ànábì ní anafarọ́tù kọ́ńfìlẹ̀ haudi lálìkẹ́ àmọ́ gbogbo yẹn mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ wọ àlìjánnà èmi lẹ́ẹ̀bà níbi haudu yẹn báyìí àbàtàn tí ń dùn bẹ́ẹ̀ ànábì júwèjúwe rẹ̀ ó ní kọ́ọ̀pù tí wọ́n kú bẹ́ẹ̀ déédéé iye ìràwọ̀ ojú sánmà ní iye kọ́ọ̀pù tó wà ń bẹ́ẹ̀ ànábì júwe bómi rí ó ṣe rí ó júwe gbogbo ẹ̀ ànábì wá ní tí ẹ bá ti wá ń bá mi bù fún àwọn ìjọ mi tí ẹ bá mi bù fún tí ẹ bá mi bù fún tí a fi ń wẹ́kọ̀ ọ̀mú wọn wọ́n máa kó àwọn kan bọ̀ màá rí àpẹẹrẹ pé wọ́n ń forí balẹ̀ lára wọn báyìí anibukata sómi ń jọ náà ànábì ní ṣùgbọ́n mi ní wá ń di rẹ̀ báyìí táwọn lè kábàá tí wọ́n ń dá wọn tí wọ́n ń bu omi fáwọn kan tí wọ́n ń dá wọn bọ́ báyìí wọ́n wà máa na àwọn kan ń pọ̀ pápadà wọ́n máa na àwọn kan ní pọ̀ pápadà ànábì ní wàá máa sọ yìí pé asahabi ummati ẹ mọ̀lẹ́ka ẹ má dá àwọn ilé lọ ẹ jẹ́ wọ́n wá mú bí omi àmúyẹ yìí àwọn àjọ mi lọ́lọ́run délé fún torí ẹ̀ ló dé ní dúró kàdé omi àwọn ilé ìkírun rẹ̀ sì ń dá àwọn padà àwọn mọ̀lẹ́kọ́ ní ànábì fi hàn lẹ́ẹ̀ wọ́n èsì ìjọ rẹ̀ laisu ummataka wọ́n èsì ìjọ rẹ̀ li annaka la tadri ma ahdathu ba'daka ọmọ tí a dá lẹ́lẹ̀ yìí rẹ̀ wọ́n ti mú wúlídìí wọ́ o wọ́n ti tẹ́sọ̀ ọ́lẹ́ o wọ́n sì mú olùdí o wọ́n lọ ń pàrọ̀ àròjọ́ di sàárè ni o wọ́n ti mú bídíà wọlé o àdàdálẹ̀ ni o ma ahdathu sẹ́ńkì mọ́ni ahdathara níbi lónìí àdìsí kan tó bá dá nǹkan lẹ̀ ọmọ tí a dálẹ̀ kí lànà bí ọ sọ ànàbí ní ìwà sọ fún ọ nídìí omi náà ni pé fasuhqan lakum ká dáa fún yín ládùúgbò wà láti mo ṣe ẹ wá change ẹ̀sìn lẹ́yìn mi ibẹ̀ yẹn ni àwọn oníbíbí ọgbà lọ́ọ́ jìyà wọn ọlọ́run ọba wọn lò bí yẹn ṣe lò láyé tí à ń rò pé mùsùlùmí gidi ni wọn yóò tinú wọn náà ti máa dùn kán ti ń kó alàlìjẹ náà tọrọ máa ná ti lọ ná ká máa mú bí omi báyìí àwọn mọ̀lẹ́kọ́ àwọn fipọ̀ padà wọn padà kórí yín òpè yín wo ni so tí ẹ bá ti àwọn kò sí áódù tí ẹ mọ̀ pé ẹ nílé kàdíìsì yẹn mọ́ tí ẹ sì mọ̀ pé òfò lọ̀rọ̀ àwọn ọjà tí wọ́n gbé pè lẹ́nu ànábì ntọ́fà náà àlàyé mi ntọ́fà náà tí ẹ bá ti gbà pánà bí ò ní abàtà kan tí ó lọ dún bẹ́ẹ̀ torí pé tẹ bá ti sọ pé kò ní tẹ bá sọ pé ó ní wọn ò ní kí láfẹ́ fi ṣe wọ́n níbẹ̀ làwọn ìjọ rẹ̀ ó ti máa mú mi kí ni ó dùn bẹ́ẹ̀ ẹ máa gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nìní kòkò ń bídíà kòkò mólúdì kọ̀pẹ́ tí ń bú sàbí gbogbo ẹni tí ń bú sàbí àmú bẹ́ẹ̀ jọ náà ẹjẹ́ afẹ́ kan gbà pé kó sì ti ń jẹ́ bẹ́ẹ̀ ntọ́ fà á náà Yorùbá ní dàbí mo ṣe dà baálé àti ro baálé ìlú kan ni ṣùgbọ́n kò ní ẹsẹ̀ kan wọn tí ọmọ bàbá ti wá sẹ̀ yóò ní ìdájọ́ mi ni pé ẹ̀fọ́ níbọn lẹ́sẹ̀ baálé wa fẹ́ dìde wọ́n sì báyìí wọlé àti dàbí mo ṣe dà ń baálé
baálé àti ro lónìí ogun bá ti ṣe nǹkan ẹgbẹ́ lẹ́sẹ̀ olùbàdàn pé lóun ó dìlọ àti ro totally. So àwọn bídí àti mọ̀ kì í ṣe ẹ wá sọ wá di kékeré kan ẹ mọ̀ wulẹ̀ já sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ànábì ní haudu ẹ ń tẹ́sọ́lé òní mú ń bẹ̀ ẹ gbọ́ aláṣọ kásíkíní o ká mú ń bẹ̀ aláṣọ òní mú ń bẹ̀. So inú àwọn nǹkan tí ó ń fa wàhálà òun nìyẹn ó di ọ̀rọ̀ tá a fẹ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tá a fẹ́ clear mo rò pọ̀rọ̀ haudu ti yé báyìí. So àkànṣàrí yà lọ bẹ̀ so pé ẹ ń bá ti gbàgbọ́ pé ànábì ní haudu mọ̀mìnì ni ẹ ń tó bá gbàgbọ́ pé ànábì ò ní haudu kèfèrí ni. So ti báyìí kèfèrí ni ọpọ́n àmọ́ ti sún wàláì kalamun tayyib ọ̀rọ̀ tó dáa ni ọpọ́n àmọ́ ti sún ní tá à ń sọ náà ẹ̀yin yẹn ẹ ń bá tún lè rán mi létí mo ti sọ kí gbogbo ẹni tẹ́ máa ń kó tí àwọn bàbá wa tẹ́ máa sọ pé ṣé ẹ wà lẹ́rìí nàìjà àwọn bàbá lọ ní wàláì mo ti sọ kì í sọ̀rọ̀ ọ̀dọ̀ kan ṣé wà lẹ́rìí nàìjà àwọn bàbá lọ ní ìgbà tí máa mú ọ̀fà sọ̀rọ̀ kan gbà kan ó ní mo sọ̀rọ̀ ipe tí àwọn ẹ̀rí nàìjà àwọn bàbá lọ ní nígbà àwọn bàbá rí àwọn máa ṣe wọ́n sọ pé kí ni mo á ní ká sọ pé àrínà jù wọ́n lọ gbígbàdúrà wọn ni kódà inú Ramadan mo fẹ́ sọpa nínú Ramadan tá a lulẹ̀ tí mo tún máa ń dá wákà pé àdúrà bàbá yẹn lọ́gbà pé ibi tá bàbá ṣe olúwadé pẹ̀lú ìmọ̀ àti ìmọ̀jẹ̀mú ẹ̀sìn níbẹ̀ ní kí ìtọ́ máa ó ti bẹ̀rẹ̀ kọ́ máa wà gbẹ̀sìn ga jù wá lọ láàyè tí àǹkí mo ti sọ ti pé àwọn bàbá yìí gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú tiwọn ìbẹ̀rù Ọlọ́run pọ̀ láyé tiwọn ju tí a lọ àmọ́ àwọn nǹkan mi bẹ̀ táwa rí náà rí tí wọn ò rí náà rí kì í sàlébù ọlọ́njọ́ mẹ́ni ọ̀dà àjùnà tẹ́ bá wá sọ pé àwọn bàbá àlè tó wọn mọ́ àlè sígbà àlè sàwọ́ a jẹ́ pé akúrẹ̀tẹ̀ ni ọmọ rólé fakú fún àwọn ẹni rí akúrẹ̀tẹ̀ ọmọ rólé fa àrẹ tó ọmọ gbogbo nǹkan àmọ́ dàrú lọ yóò àmọ́ dàrú lọ yóò àmọ́ dàrú lọ wọ́n sì bẹ́ẹ̀ náà ń pọ́ lọ́njọ́ mọ́ wọ́ọ́dà àjọ àlọ́ sọ́lọ́ wọn gbàdúrà wọn ni bó lẹ́sẹ̀ láwọn bàbá wá sàdúrà tí ó gbàdúrà wọn. Izan ọpọ́n mọ̀ ti so kàlámù tayyib ọ̀rọ̀ tó dáa ni o ọpọ́n mọ̀ ti so àwa náà ti wá ń sọ ti pẹ́ a jẹ́ wípé tába ti gbogbo wa ti gbà báyìí ní ìsìn àtòun bídí àtòun súná yìí pé ọpọ́n mọ̀ ti sún ìmọ̀ ní wájà máa fi sọ̀rọ̀ ní ó mọ bàbá sọ pé ọ̀rọ̀ yẹn ti kú mbẹ́ báyìí torí pé everybody ti gbà báyìí alùsúnà wulẹ̀ ti gbà ti pẹ́tẹ́lẹ̀ pé ìyẹn ò sọ pé a bọ́ àwọn bàbá irú ń tà ń sọ làwọn yẹn náà padà wá sọ yìí sáwá bú wọn nu ìdá tó bá wá rí bá ẹjọ́ ọpọ́n mọ̀ ti sún o kò sí ká tẹ̀sọ́ ọ́lẹ̀ o ní táwọn bàbá rí gbà náà ibi tí ẹ rí mọ́ nìyẹn àròpọ̀ mọ̀ tó sún lálùsúnà sọ pé nóò má tẹ̀sọ́ ọ́lẹ̀ kẹ́nìkan wọn sọ wọn kí sí báwọn àbá kan tẹ̀sọ́ ọ́lẹ̀ á sọ fún pé ọpọ́n mọ̀ ti sún ó dé ní ọkàn mọ̀ ti sún kò sí ká ti mólídìí àwọn bàbá ṣe ọpọ́n mọ̀ ló síbi tí ń rí àwọn ròpẹ́ sí ni àwa ti rí náà jù wọn lọ ọpọ́n mọ̀ ló sún débẹ̀ tá a fi tako kì í ṣe pàtàkì àwọn bàbá kí ló sún ọpọ́n mọ̀ ti sún kò sọ́ra tí lè fà á tì ọpọ́n mọ̀ ti sún ló mọ̀ jalabi kò sí jalabi nínú ẹ̀sìn ọpọ́n mọ̀ ti sún ọpọ́n mọ̀ gbogbo àwọn ọpọ́n mọ̀ ti sún gbogbo tá à ń jáde lórí ẹ̀mọ̀ tí wàá bẹ̀rẹ̀ ní o ọpọ́n mọ̀ ló sún yẹn ní súnà fi sọ pé ọpọ́n mọ̀ ti sún ẹ mẹ́jà àkókò bí àwọn bàbá wà náà sẹ́rí pálí alhamdulilayi ẹ̀kúlé òdodo ṣe yẹn lòdì sẹ́ béèyàn gbàbẹ̀ lálọ yóò gbàbẹ̀ lábọ̀ ọpọ́n mọ̀ sún báyìí slogan gidi tó jáde kí ló dé tẹ́ bí ń ṣe nǹkan lẹ́yìn ọmọ yìí ń ṣe sẹ́yìn mọ̀ kébi táwọn bá kọjú sínú ọpọ́n mọ̀ ló sún ìmọ̀lárí so ẹni tó bá fẹ́ takò àkójájọ mẹ́rin bọ́ta àbísọ́pọ̀ àmọ̀ òsún ni ọ̀pọ̀ àmọ̀ ti sún so wàlẹ́ ọ̀rọ̀ dáadáa ní tínú tèmi dùn sí bí mo ṣe gbọ́ báyìí mo ní alihamudulilá ní tá à ń wá gan-an rè kọ́pọ̀ àmọ̀ òsún àbí so
àbí ọpọ́n mà ti sún báyìí ọpọ́n mà ti sún ẹ má bínú mo fẹ́ torí mo wò pé báyà kí n gba kọ́ọ̀lù ni o so ọpọ́n mà ti ó ti sún so àbí gbogbo tá à ń ṣe yìí náà sọpọ́n mà ò ti sún ní báyìí ọpọ́n mà sún so kẹ́nìkan má tẹ̀sọ́ ọ́lẹ̀ mọ́ o ọpọ́n mà ti sún ni o má ṣe wà sífà o ọ̀kan mà sí kí ni o ó ti sún má lọ kóra jọ kọ́ ọ lọ máa ṣàdúrà di sàárè sí òkè kan ọ̀kan mà sún ní ó mọ kọ̀dìríyà ọ̀kan mà ló sún débẹ̀ àwọn bàbá ṣé òkè ní kan mà sí kọ̀dìríyà àlọ́pọ̀ mà ló sún ibi tí wọ́n rí iná dé ńgbà náà nìyẹn náà so àwọn agá ti lè sọ authoritatively pé no tó bá ní àbá kíní kan ṣe kíní kan ní no ibi tí àbá yẹn rí iná dé nìyẹn ńgbà náà so ọ̀pọ̀ mà kọ́ ní sún báyìí ni ọ̀pọ̀ mà ti sún so ó yẹn kó sì wá máa dé amálẹ̀ no àwọn bàbá yẹn gbìyànjú jazahumullahu khairan so ṣùgbọ́n ọ̀pọ̀ mà ló sún tí a fi rí i pé ká tẹ̀lé ìtànàbí mú wá òun ni solution so n tá a bá ti rẹ́rì fún ní tí ò já sí mólúdì wọ́n sì mólúdì fẹ́rẹ́ àwọn òpónú kan wọ́n á lọ máa gbé kíní Cairo wá ẹ̀wọ̀n wọn gbá wọn ìlú Islam ní pé on the 12 wọ́n ṣe mólúdì ok so on the 12 lẹ́yìn sí Nàìjíríà àníká ti sọ pé ẹ fẹ́ ṣe mólúdì sẹ̀ ṣé ẹ̀ẹ̀kan tẹ́ ti ṣe nù lù ọ́yá nù gbogbo òlú àgbáyé tẹ́ ẹ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa gbé fọ́tò kìíní kan ó ní wọ́n ṣe mólúdì wọ́n lọ stadium ní Cairo ẹni Bahrain ní kìíní kan ọ́yá ẹ sọ déètì ìjọ míì tá a fà míì mú nù lù tó yàtọ̀ sí on the 12 káàtì ẹ̀ sọ pé àwọn fẹ́ ṣe séèyàn papọ̀ mọ́ wéré tẹ́yìn sí Nàìjíríà sẹ́yìn tí sáwọn séwìn ti bẹ̀rẹ̀ síbi ìjọba ló ṣe Kwara state ṣe kìnìkan state ṣe kìnìkan state ṣe àwọn àfáà ló ti dà sí gbogbo àwọn àfáà lọ lẹ́yìn ìgbà táwọn bá délé ọwọ́ àkútijọ́ kọ̀ọ̀kan ṣé ọjọ́júmọ́ wọn bá nàbí ẹ̀mọ́ ti ń ṣe yìí àwọn ìlú tẹ́ ń fi ń ṣèṣàbù tẹ́ ń sọ ṣé nígbà táwọn àfáà wọn délé kálukú wọn lọ mú déètì nítorí mọ̀ pé wéré lẹ́yìn ṣe Nàìjíríà nù. àwọn mufti Cairo tí wọ́n bá sọ̀rọ̀ tẹ́ni mufti Cairo sọ̀rọ̀ ṣé mufti mú dọ́mí fún mólúdì ọmọ ọmọwé wọn ló ní writing sọ̀rọ̀ writing à ń sọ alẹ́ ń ṣe bídíà ẹ wà ń sọ pé ìlú kan ṣé ìlú ní ẹran sí ani ṣé ìlú lẹ̀sìn ni ọmọ ọgbọ́n wọn á ní wọn sànńdì ṣé ìdíjẹ́lé ọgbọ́n so n táwa ń bá yín sọ ò ní pé nẹ́tíwọ̀kì fóònù kejì yóò kò ṣe ìrìn dátà lódù síbẹ̀ ò ní pé kọ́lọ̀ǹkọ́ kó ṣàánú wa àwọ̀ oníwíìdì lọ́lọ́run yọ́nú sí àwọn ni Ọlọ́run gbà lẹ́rú don't condemn anybody ṣé Muhammadu Salahuddin ẹ̀sìn jẹ́ oníwíìdì so oníwíìdì irú èwo ẹjọ́ ẹ ṣàlàyé oníwíìdì so ànábì èso ń wíìdì àbí wíìdì wo lẹ fẹ́ mú wá ìlànà wo lẹ fẹ́ mú wá tó yàtọ̀ sí tọ̀rí kọ́tù Muhammadiyya so ìlànà wo lànà bí ò mú wá àní ẹ mọ̀mọ́ tanra yín mọ́ àwọ̀ sọ pé kọ́ ẹ kẹ́ ẹ gbà ṣùgbọ́n àwọ̀ sọ tíya so àfààníyá ayyuhal mutanakhiluna tasawwufa mo kò wọ́tọ̀ ọ̀hún sọ pé ó ń súnfì ní ọ́ ìlànà súnfì náà wà ayé na tasawwufu sọ ọmọ tó máa súnfì ìráyé sá àwọn tí ń ráyé sá tó jẹ pé wọn agbárin ìlú ayé na tasawwufu wáyé hakun látẹ̀fùtúrù ìráyé sọ̀ ń dà lára yín látẹ̀fùtúrù ẹ jẹ́ lọ jáwọ́ torí pé innal ibadata wal amanata wà túkọ̀ sórí ìjọsìn wal amanata àti ìfọkàntán wà túkọ̀ àti bẹ̀rù Ọlọ́run dhahabati biha rihul akimu sọ̀rìsọ́rù ìjì tọ́jẹ́ àgànjì ó ti kí ni o ó ti gbé lọ 6439 so ìjì tọ́jẹ́ àgànjì ó ti kí ni o ó ti gbé lọ kánà tasawufu hínà kánà tawaddu'a so láyé ìgbà tí Sufi nítumọ̀ ẹ̀hẹ́n tó wá fẹ́ pè báwọn
o lè pè mí sórí nọ́mbà bá ní sí. So láyé ìgbà tí súfì ní ìtumọ̀ ìtẹríba ni wàlẹ̀ ànàfà wàzíyá àtúnwátàkà búrò ní ìsìn ìmọ̀ wúfúrù kọ́kọ́ máa lo máa wú sára súfì ní kábóra sára súfì ní àwọn wúlìdì ẹ̀ sì pẹ́ra ẹ̀ náà wúlìdì ẹlòmíràn lọ lo máa wú gbogbo okùn ó rí gbẹ́ndú. So irọ́ ni súfì nǹkan ni ṣé bí wọ́n ṣe ok ìlú àgbáyé tẹ̀ ń sọ ṣé bí wọ́n ṣe ń ṣe mólídì ni mólídì ọ̀dà o kò sẹ́rì pé à ń sọjọ́ bíi kìnnìkan yín tá a bì láti ijọ́ ẹ̀mú wa náà ẹ sọ ọjọ́ tábùbákìrì ṣe tiẹ̀ ẹni fẹ́ ànábì dà wọn sàbí lọ ẹ sọ ẹni sàbí kankan tó ṣe tẹ́ ẹ bá wá rí ẹjọ́ ẹ bọ́ sórí àwọn tábì yìí àwọn tó tẹ̀lé àwọn sàbí ẹ kàn sọ ẹ sọ fún wa kódà kò jẹ́rọ́ ìpè náà tí a báyìí ṣe Málíkì yàrá pé wa ẹ sọ ọjọ́ tí Málíkì ṣe mólúdì tiẹ̀ òun ò nífẹ̀ẹ́ ànábì 419 nìyí ẹ má kó ti ìlú kankan mọ́ kí ló táwọn òfin ṣe ọkàn àmọ̀ ló sún àwọn bàbá wa mọ̀kẹ́ Málíkì ò ṣe torí gbogbo tí Málíkì tí wọn kọ́ wa ádàrí àsìmọ̀wé nǹkan kan kò sí bẹ́ẹ̀ ọkàn àmọ̀ ló sún ní òjá sí ọkàn àmọ̀ ní sún báyìí ọkàn mímọ̀ ti sún. So ẹ dákun ẹ jẹ́ ká tẹ̀lé ẹ bá fẹ́ pè wọlé kí n tó parí ẹ̀ a lè pè wọlé láàrin bí ìṣẹ́jú bíi méjì. So ọpọ́n àmọ̀ ti sún dáadáa báyìí ọpọ́n mímọ̀ ó ti sún àwa náà sì ti rí pé ó ti sún ọpọ́n àmọ̀ tó sún inú jẹ́ àmọ́ pé wúrí di ọ̀dà anybody tó bá kó ti bàbá kan nínú àwọn bàbá pé wọ́n sì kọ̀dílé Yakubi ọpọ́n ọmọ níbi tí àmọ̀dé ń gbà náà nìyẹn àwọn tọ́lí ti sọ̀rọ̀ nítawa náà ti ń sọ tipẹ́tipẹ́ ní ọ̀sọ̀ báyìí nìsín ọpọ́n àmọ̀ ti sún ibi tí àmọ̀dé ń gbà náà nìyẹn má kó ti ẹni bàbá kẹ́kẹ́ kó sì kọ̀dílé yà ọpọ́n àmọ̀ ló sún lára fi sọ pé àṣẹ kọ̀dílé yà ibi táwọn bàbá yẹn rí náà dé nìyẹn wọ́n kàkẹ́sìn gbà náà nìyẹn àwọn náà ti ń sọ̀rọ̀ báyìí nìsín ọpọ́n àmọ̀ ló sún làwọn fi mọ̀ pé kọ́dílé yà ò sí nínú ẹ̀sìn Tìjàní yóò sí nínú ẹ̀sìn àwọn àbáyẹn rò pé ńlọnà ní ọpọ́n àmọ̀ ti sún kò sí mólídì ń bẹ ọpọ́n àmọ̀ ló sún tọ́lá àwọn àbáyẹn ọ̀kọ́ sínú tíra kankan fún wa wípé ànábì ṣe wọn ọ̀dẹ̀ kọ́ sínú tíra kankan wọn àṣàbẹ̀ ṣe wọn ọ̀kọ́ sínú tíra pé Imam Málíkì ṣe Imam Hanbali ṣe Imam Abu Hanifa ṣe Ṣàfi'í ṣe tó bá dórí ire ni àwọn yẹn ṣáájú wa ṣe ìgbà bọ̀tà àwọn yẹn rí lórí ibú ni ẹ fi sá fún àwọn bàbá ọ̀dẹ̀ mọ̀ wọ́n rò wípé oríire ni wọ́n wá ṣe nígbà tó pọ́n mọ̀dẹ́ sùn àkótí àwọn bàbá ní òmò bàbá sọ pé wọ́n báyìí torí pọ́pọ́n mọ̀ ti sún wàláhì gbólóhùn tó dá lọ́pọ́ mọ̀ sún yẹn torí pé tí ń sún náà ti ń pariwo bọ̀ tipẹ́tipẹ́ ni pé kì í ṣe pé àbọ̀ àwọn bàbá yìí náà níta rí ni rí bàtà bá wá rí ni rí sáwà mọ́ tẹ̀lé àwọn bàbá ni pọ̀ tí wọ́n dò pa àwọn bídíà náà ti gbà ní ìsìn pé ọpọ́n mọ̀ ti sún ọ̀rọ̀ wa ti papọ̀ ń bẹ̀ yẹn ẹni ní ohun bídíà tó bá tó wá kó ti bàbá kankan yọmọ pé ọpọ́n mọ̀ sún o. Hello. Assalamu alaikum. Wa alaikum salam. Wa alaikum salam. Hello. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa barakatuh. Naam. Mo wá yín. À ń wo prógrámù yín ni. Okay sir. Èmi ni mo wá kọ́mẹ́ǹtì bí oníwèrèdè lọ́lọ́run yọ́nú sí. Okay bàbá. Bẹ́ẹ̀ sì ni àwọn ni Ọlọ́run gbẹ̀ lẹ́rú. Allahu Pé akbar. kẹ́ má kọ̀ndẹ́mù. A kọ̀ndẹ́mù wọn. Ṣé ẹ kó ká kọ̀ndẹ́mù wọn ni? Kò sí tí ó kàn mí nípa mọ́lúdì ànábì ṣe ànábì ò ṣe. Okay sir. Àmọ́ wúrìdì òun gẹ́gẹ́ lèmi fẹ́ bẹ̀rẹ̀ ẹ́fídẹ́ǹtì lọ́wọ́ ni pé kí ni bẹ́ẹ̀ ń bi wúrìdì tó fi jẹ́ pé níta àgbọ̀rọ̀ ṣe. Yọ̀bà ń da fún yín sẹ́yìn wá lè ṣàlàyé ní tẹ́yìn ń ṣe inú wúrìdì gangan fún wa. Torí ti ń bẹ nínú wúrìdì. Okay sir. Ìwà àforíjì lọ́dọ̀ Ọlọ́run astaghfirullah wa atubu ilayh. Okay. Ó dé ní Kalimatu musharafa la ilaha illallah àti àsàlátù bá nìbí. sallallahu alaihi wasallam. Bóyá bí àsàlátù wá èyí tí bóyá àsàlátù lè bá ti ló lé ní èyí tí ò jọra wọn wá pé nǹkan lànàbì ní ká sí nǹkan lànàbì ní ká má sí. Okay. Àmì ìtẹ́jì gbà nínú ọkàn tẹ̀mí pé kò sí oríkèé téèyàn lè fi kí ànábì Muhammad téèyàn bá ti pè lọ́nà. Allahu akbar. Léyìí tẹ́mi gbẹ nínú ọkàn tẹ̀mí pé àti iwájú ayé àti ẹni tó lọ ń kẹ́ àtẹni tó lọ ń dìbò sí tó sì sọ̀rọ̀ rẹ̀ nínú Al-Qur'ani. Naam. Pé inna fatahna laka fatihan mubina.
èmi rẹ́yìn orí orí máa ń yà báwo kún báwo láti bá òkun ọkọ̀dé kàtàkùn sọ́fà ìjẹkùn náà ló dáa máa ayé Al-Qur'ani yìí. bẹ́ẹ̀ ni bàbá. táwọn oníbùdí bí bá tẹ̀ ẹ bá ń ṣe é tí ò wá dánú wúrí inú wúrí tí òun lòdì fẹ́ gbọ́. Jazakumullahu khairan ṣé kí n sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ ni kókó sà. ọlọ́ọ̀bà jọ dáa fún yín pẹ̀lú ògo ọ̀rọ̀ yóò ní dàrú inú mi sì dùn yìí pé àgbàlagbà dáadáa ni yín so Jazakumullahu khairan. ẹni tí wọ́n ń pè ní wíìdì istighfaru kásán sàlátù fànàbí gbogbo ń tẹ́ dá kan iná làálùsúnà náà ń ṣe so kò ní di pé ẹsẹ̀ lọ ń gbọ́wọ́ rẹ̀ níbi kankan torí pé gbogbo ń tẹ́ sọ ànábì sọ fáwọn sàbí wọn ò gbọ́wọ́ rẹ̀ so ti báyìí wọn ò gbọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ànábì Abubakar ò gbọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ànábì so ànábì gan máa ń ṣe lójoojúmọ́ kódà àdéhìí wáyé wípé ànábì máa ń tọrọ àforíjì ju nígbà ní tó ju ìgbà 70 lọ lójúmọ́ kò ní di pàṣẹ wájú kó kóra wájọ àwọn sọ̀hábà ń ṣe lójoojúmọ́ wọ́n ń sàlátù fànàbì wọn ò kóra wọn jọ́nu má sí wọ́n tẹ̀sọ̀ fún lẹ̀ títẹ̀sọ̀ fún lẹ̀ yẹn ìráǹdì ẹ̀ yẹn ẹnìkan ló dìsáìn léyìn tó yàtọ̀ sí lánàá tánàbì mú wá astafula ọ̀rọ̀ dáadáa ni asàlátù fànàbì ọ̀rọ̀ dáadáa ni kalimatu la ilaha kódà afdalu dhikr la ilaha illallah ntọ́ dájú ní tíyẹn fún mọ́sẹ̀ ìrántí ọlọ́run láyé òun náà ni la ilaha illallah gbólóhùn tí ó yẹ kó máa jáde ó yẹ kó máa dún ní ẹnu mùsùlùmí gbogbo ìgbà kẹ́límà yìí tọ́rẹ́ ń bá tán lórí rẹ̀ ó sórí rẹ̀ ayé àtàlẹ̀kẹ́ àmọ́ so but ṣé kẹ́nì kan ṣe wàá sọ fún wa pé sáwọn sàbí òwì àwọn sàbí wì ànábì sọ àwọn sàbí sọ àwọn mọ̀lìkì sọ àwa gbọ́ rí pé ní gbogbo 300 years látìgbà tánàbì ti lò àtìgbà tánàbì kú 300 years gbogbo ìgbà náà àgbọ̀pẹ́ nìkan kan wá sọ pé ẹ̀yìn yàn dáfẹ́ wúlá lálá o àsìkò báyìí lẹ́ẹ̀mọ̀ wí ẹ wàá gbọ́wọ́ rẹ̀ á wà tẹ́sọ́ọ́lẹ̀ á wà ráńdì ẹ̀ gbogbo àwọn kátàsí kóyọ̀sí tí wọ́n kó sí ni ò sí wírídù òní téèyàn ń dónímọ́ ntẹ́ wá fẹ́ dónímọ́ ntánàbí wulẹ̀ tí ní adónímọ́ sónídìí kí ẹsẹ̀ lọ́bẹ̀ nìkan kí ẹsẹ̀ gbọ́wọ́ gbígbọ́wọ́ yẹn ó ti nílànà ẹnìkan nú ntí ọ̀dà ń bẹ̀ nù ìyẹn jẹ́ point number 1 ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ àsàlátù àsàlátù ànábì pàṣẹ rẹ̀ ẹ ń bá fẹ́ sóríire ayé àti tọ̀run tó fẹ́ kọ́rọ̀ wọn mọ́ jásí dáadáa kò gbọdọ̀ mọ́ àsàlátù fànàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n sọ́látìlì fàtì kásàdúrà fànàbí ni àmẹ́ tó gbé sọ́látìlì fàtì ìkalẹ̀ ṣé Amada Tijani ni tíra tí a ń pè ní Jawahiru Mahani so Jawahiru Mahani ò ní tẹ́ ẹ bá ń wò mí níbi spring ò ní mo ní lé ní o kì í ṣe pé wọ́n ní wọ́n pé àwọn àgbàlagbà ló ní o ẹ rí i pé ó kọlẹ̀ ọ̀fẹ́ hàn mọ́ bíbá yìí mo ti tú lórí kíní ò ní bí yo Jawahiru Mahani wallahi ń bẹ́nu tí àti mò ń fi hàn lórí spring yìí Jawahiru Mahani wípé tí Amada Tijani ní ànábì wa bá ń báyìí lójú ayé kì í sojú oorun lọ́wọ́ fóun ní sọ́látìlì fàtì ṣé Amada Tijani wá kó àwọn ọ̀rọ̀ kan lé lórí sẹ́ríkì àti mo mú jáde yìí ẹni tó kọ́ òun ni wọ́n ẹni tó ti ń kó ṣé Amada Tijani ọmọ kí o wọ́n ní ń sọ pé àáfàá mi sọ fún mi pé lèmi fi máa sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ àáfàá rẹ̀ lọ sọ fún bẹ́ẹ̀ ṣé Amada Tijani yìí sí èèyàn rí ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn kọ́ ni à ń sọ ẹni yẹn ó kò bínú Ọlọ́run tó parọ́ mọ́ ṣé Amada Tijani ni ṣé ẹ gbọ́ mi yé báyìí tó bá jẹ́ pé ọparọ́ mọ́ṣẹ́ Amada Tijani ni yóò kó bínú Ọlọ́run torí pé ọparọ́ mọ́ wọn ni ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn gẹ́gẹ́ ní à ń sọ bẹ́ẹ̀ kò sí ẹni Ọlọ́run tó ṣáájú wọn tó sọ ọ̀rọ̀ burúkú bá yálà nínú àwọn sàbí àbí kí lórúkọ rẹ̀ sẹ́yìn pé ìyẹn ọ̀wà àkànwà mọ́ àmẹ́ ń tọ́ sọ́bà ṣùgbọ́n tíra yìí kì í ṣe tí alùsùn náà tí àwọn ń tọ́rí ká náà ni tí a sì máa ń fi ń gbọ́wọ́ lọ́wọ́ ara wọn tí wọ́n máa ń kọ́ra wọn ẹ wá wà ń bẹ́ pé kẹ́ ẹ tó lè ṣe àtìfà tí o sí Amada Tijani ní ìwọ tó bá fẹ́ sí tó fẹ́ ní ládàá o ọgbọ́dọ̀ gbà wípé ọ̀ọ̀ka ẹyọ kan yóò ní ládájú kéèyàn ọ̀ka Kùránì nígbà 60,000 times lọ ó tún kú o kódà ó lólóore ju gbogbo subhanallah táwọn mọ̀lẹ́ká ẹ̀ tí a ń ṣe sọ̀rọ̀tìlì fàtí ẹyọ kan ó lóore ju Kùránì lọ ó lóore ju gbogbo àfọ̀mọ́ àwọn ànábì Ọlọ́run lọ bí ẹ ṣe tó bẹ́ẹ̀ nu wàláhì mo ti tú rí lórí prógámù o tó bá wá rí bá ẹni tó ní sọ̀rọ̀tìlì fàtí gẹ́gẹ́ ló kádúrú ládàá ń ṣe àwa ní Ọlọ́run má jẹ́ ń dáràn ẹni tó ní nǹkan tó jẹ́ pé náà ló gbé nǹkan rẹ̀ kalẹ̀ ló wá sọ pé tó wá fẹ́ ṣe tí ó gbà ládàá kí wá rí tì ní padà sọ́dọ̀ ń tànàbí wulẹ̀ kọ́ wa síbẹ̀ ń tọ́lọ́ sí ìrántí mi lànà bíi torí ẹ̀ lèmi ò fi lè sọ̀rọ̀ àtìlì fàtì yín wà dó tí ń tànàbí ṣeun tálíkà mọ́ Ọlọ́run ó fi tó sẹ́ẹ̀pẹ́ ń tànàbí ṣeun kódà kọjá pànàbí ló kó ládàá sí Ọlọ́run lọ gáìdì ẹ̀ ṣùgbọ́n náà kọ́ lọ gáìdì ṣé òtórí wọn ọ̀ràn sí wa wọn ọ̀rọ̀ mọ́ Senegal sí wa wọn ọ̀rọ̀ mọ́ Morocco sí wa ànàbí lọ́lọ́run rán sí wa torí ẹ̀ làwọn ò fi ṣe ní tó sì wà nù ẹni tó sì parọ́ ní ọ̀lẹ́lẹ́rìí ń bẹ lọ́run ń bẹ nínú Jawahiru Mahani òní mo sí síwájú yìí ń tọ́ fàánù bàbá wa kì í jẹ́ pé akóró ń wúrídì àwọn bàbá wa tó wá sí lọ
n tá a máa ń sọ fáwọn ọ̀dọ́ ni pé dákun jọ mọ́ bu àwọn bàbá tó ṣe lọ jọ nítorí ọlọ́run wọn ò mọ̀ ní nǹkan kan míì ju àti wojú rí ọlọ́run lọ àwọn ọmọ ṣùgbọ́n gbà táwa ti wá rí wọn ọpọ́n ọmọ ti sún. ìbéèrè kan ni mo kàn fẹ́ béèrè. Yes sir. torí wọ́n ní tí ẹ̀dá bá ń ṣe yóò bá rí ẹ́sídẹ́ǹtì nínú Al-Qur'an. bẹ́ẹ̀ni. wọ́n ní nǹkan náà nǹkan àná ni. bẹ́ẹ̀ni bàbá o. mo wá fẹ́ kí ẹ bá mi ṣe bayanati nípa ayé Al-Qur'an tó wà ní Suratul Kahf. náà. níbi tí ọlọ́run ti sọ pé wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil-ghadawati wal-'ashiyyi. náà. yuriduna wajhahu. náà. ولا تخذ عيناك عن تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه. àyà táwọn wúlìdì máa ń mú wa náà tí ẹ fẹ́ máa fi sọ yìí pé ọlọ́run gán lánàá bí ọ̀gbọ́dọ̀ dánwò á wà á sọ wípé alihamudulilayi gbogbo àyà Kùránì tí èèyàn bá fẹ́ tú láyé tó o bá ti lè rí pírátíkà rẹ̀ lójú ayé àwọn sàbẹ pẹ̀lú ànábì wàláì tó bá practice ẹ̀ lọ́nà míì ìṣekúṣe ló ṣe bàbá sẹ́yìn gbọ́ mi yá ẹ̀ torí pé èyí mọ ìyá ọ̀sọ́jọ́ sọ lọ àwọn sàbẹ àwọn ní àyà Kùránì ń sọ̀kalẹ̀ ń ṣèjú wọn bí mo ṣe jókòó inú yàrá mi ni mo wà tó ti rí báyìí mo lè kó tẹ̀síìrì méje fún yín tí a ní lẹ́gbẹ̀ẹ́ bíi so mo lè kó tẹ̀síìrì méje fún yín kò sí ẹnì kankan tó tún sọ̀rọ̀ wúrídì kí ni tọ́lọ̀ ń sọ ń bẹ̀ nínú uslubu lárúbáwá báwọn lárúbáwá sì máa ń sọ̀rọ̀ ni pé tí lárúbáwá fẹ́ mú odidi nǹkan wọ́n wà mú ìbẹ̀rẹ̀ àti parí nígbà lọ ni ẹrántí mi ọlọ́run láàárọ̀ ẹrántí mi lásàlẹ̀ ṣé ọ̀sán àní ẹrántí rẹ̀ ni ó ti kó gbọ́ ọjọ́ tán náà ọlọ́run sọ fànà bíi pé máa darapọ̀ máwọn tó jẹ́ wípé wọ́n rántí ọlọ́run ìmọ̀ máa dún bí ọ̀dọ́ ẹni tí ó rántí ọlọ́run ká máa bá kèfèrí sí ká máa jọ ṣàṣepọ̀ àyà yìí ń pè wá sákìyèsí rẹ̀ má jára rẹ kó láàrin àwùjọ àwọn ẹni rẹ yìí o àwọn ẹni rẹ wà wà béèrè pé ẹni rẹ wo ni ṣé bá àṣà àbínà nàbí lẹ́yìn ọlọ́run sọ fún nàbí àwọn náà ní ẹran àbáwọn kan tó ń bẹ tí mọ́ni wọn tó wá ju tànàbí lọ ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni a wà béèrè pé ṣé láàárọ̀ lásàlẹ̀ tọ́lọ́ndà kan ǹjẹ́ àṣà àbí ń kóra jọ ní máa ṣe tí wọ́n ráǹdì ara wọn ǹjẹ́ nírọ̀lẹ́ ní mọ́sáàsì ń kóra jọ níjọ́ Jímọ̀ sẹ́ńsì àìlálà wọn ò ṣe ó fi hàn pé kì í sì túmọ̀ àyà nù kì í sì túmọ̀ rẹ̀ ni pé àwọn tí ń kóra jọ sínú mọ́sálásí tẹ́ ń lówó rárá àwọn ẹyin Ọlọ́run tí ìrántí Ọlọ́run kò ní ìdípasẹ̀ mú déètì fún kò ní ìdípasẹ̀ mú jókòó sáwí fún kò ní ìdípa torí pé àwọn sàbí òun fún ànábì sí wọ́n ti gbogbo wọ́n sì jọ ń kóra wọn káàkiri wọ́n sì jọ ń ṣe é papọ̀ ṣe gẹ́tì pọ́ǹtì mi báyìí ìmọ̀ àṣẹṣẹ jọ kóra ẹni jọ sínú mọ́sálásí ká ṣe kódà ẹni ń fún ilẹ̀ rí kan ẹnìkan ń bẹ tí wọ́n ń pè ní Abdullahi bin Mas'ud ìkan náà àwọn sàbí ànábì ni ọmọ Kùránì pọ̀ débi pé ó sì mọ tẹ̀fsírì rẹ̀ nínú àwọn àgbàfà sàbí ni ó wá ń lọ mọ́sálásí ńjọ́ kan ó wá rí àwọn èèyàn kan táwọn ọ̀rá nàbí sojú tí ẹ̀mí ti ẹ̀gùn ó wá rá àwọn èèyàn kan tí wọ́n kóra wọn jọ nínú mọ́sálásí wọn sọ pé subhanallah 33 alhamdulillah tí wọ́n kóra wọn jọ abúlé náà bá sì bó sì yọ bí inú pé kí lẹ́yìn dúró sí mo rò pé nǹkan mú yín ẹsẹ̀ ilẹ̀ bá máa kà sọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ sì ń ka dáadáa ó lé ẹ̀dánù odidi àgbàsà àbí tó mọ kí ó gan torí pé kò sí ìmọ̀ pariwo lọ́lọ́run lórí nínú mọ́sálásí no rárá ẹ wo táwọn èèyàn sọ́dà díẹ̀díẹ̀ èṣù sì ń kátà sí kó yọ̀ sí ó padà di pé wọ́n kó lù wọ mọ́sálásí wọ́n lùlù ní mọ́sálásí ó padà di pé àzìkiri náà wọ́n láwọn ń ṣe ẹ̀mí ń gbé wọn kí lẹ́mí ń wá ń bẹ̀ àǹjẹ̀nu lè léyàn àwọn sàbí sàzìkiri jù bá lọ àǹjẹ̀nu kankan ò gbé wọn so ààbò ń wíìrì dì. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín. Bàbá wa aláwọ̀ ni àmọ́ mo wá fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan torí nípa tí mo gbọ́ lálẹ́ yìí ọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ tó sì ṣe ní láǹfààní ni. Ọlọ́run jà rí pé àbá wa. àmọ́ béèyàn bá wá jogún ẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n bí ni torí ọmọ àfáà ni èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Gbogbo ọmọ tí bàbá wa bí ọmọ mẹ́ta ti tú láyé. Allahu Akbar. Gbogbo apátápátá ló wá kó lọ́wọ́ wíìlì. Ní níta àti mọ bàbá tó bí wa sí báyìí kò sí èméjì ó ṣe wíìlì tó ti lọ bọ́lọ̀ mi. Allahu Akbar. Gbogbo níta àti rí báyìí kò sí nǹkan míì tá a rí tó já Kùránì lọ́wọ́ rẹ̀. Tó fi lọ bọ́lọ̀.
lọ́dọ̀ ní títọ́ lòun ọba gbà wọ́n lẹ́rú dé níjọ́ tó ó sọjọ́ tó níjọ́ tí ọlọ́run tó wá pa ibi tí wọ́n tún wá gbẹ́sàlé rẹ̀ sí orí àpáta ni èèyàn fọwọ́ wú àpáta sí wàláhì tàlá kí n bá fún lọ́kọ́lọ́ mọ́ bàmídà kí n má bọ́ lọ́n dáadáa olùbí tọ́lọ́run gbà lẹ́rú dé nǹkan náà ní wá ń bẹ nínú gbáyé èèyàn pé ojú ọ̀nà tí bàbá yìí ti béèyàn bá sì dé bó ti ṣe yìí ó ní ẹ wá mú jáde báyìí pé ànábì ò sí ọlọ́run ò rẹ́kọ̀gnáìsì rẹ̀ ǹjẹ́ ni tó bá ti yóò wọ náà torí ìbéèrè ló ń dàrú mẹ́lẹ̀ lórí pé táwọn bàbá wa ti lé wa lọ́wọ́ wàláhì tàláhì súnmọ́tò láìláìlá àti ìlàwọ̀ bàbá wọn ò ṣẹbọ sí i. alhamdulilayi bàbá wa. wàláhì tàláhì kò sí ẹbọ sí i. bàbá wa. kódà àmọ́ ń tán pè ní òògùn. bàbá wa. wàláhì tàláhì súnmọ́tò láì tẹ́ ẹ bá ti fẹsẹ̀ ṣe báyà báyìí bàbá wa ń bẹ lómùkó ṣé ìṣẹ̀lẹ̀ òun wọn ń níbi tí ọ̀hún ló pé wọ́n jẹ́ lómùkó olùbọ́nà ti gbàgbé wọ́n hé tiẹ̀ síbi pé láwọn onígun láwọn olóró ó ti gbogbo. bàbá wa alukurani yìí nìkan náà ni. mo ti gbọ́ yín yé ṣé ń gbọ́ mi. ó sì pòdúsì àwọn ọmọ tí wọ́n ti wù. bàbá wa ṣé ń gbọ́ mi sà. mo wá gbọ́rọ̀ yín yé bí torí yín máa fọ́lọ̀ yín tipẹ́ ọlọ́sẹ̀ ní sálábà pàdé yín lálẹ́ pé yín ti mo fẹ́ sùn báyìí ni mo rí pé wà lórí. bàbá wa inú mi dùn ṣé ń gbọ́ mi sà pẹ̀lú ògo ọlọ́run wọlé àjọ kan so rẹ̀ yọ wọlé agbóná láhìláhìlá kò ní jẹ́ kọ́rọ̀ yẹn ó dàrú torí pé àgbàlagbà dáadáa ò lè jẹ́ wo pé ọmọ wo ní sọ̀rọ̀ ẹ mọ́ kékeré orúkọ rẹ̀ gbogbo tọ́lọ́run ṣe fẹ́yìn náà lóore ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ jókòó bànújẹ́ lé lórí yọ wọlé àjọ kan sẹ́rí gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ gbogbo wọn pátá tí wọ́n ti lọ àwọn tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn ò rí ẹ̀rí táwa rí o àwọn dé gbà pẹ̀lú àníyàn ọkàn wàláhì ìbẹ̀rù ọlọ́run bàbá yẹn pọ̀ gan o ìbẹ̀rù ọlọ́run wọn pọ̀ kí o ti wá pọ̀ lónìí kó sì bẹ̀rù ọlọ́run o so ìbẹ̀rù ọlọ́run àbá yẹn pọ̀ gan mo sọ fún àwọn tí mò ń kọ́ lónìí nínú kíláàsì yìí pé ẹnìkan nínú yín tó bá bú àwọn àgbàlagbà wọn ọlọ́run lè bínú sí o torí gbogbo ń tọ́ di ìdùnnú fáwa lónìí àwọn ní àforíjágbó rẹ o mo ní ṣùgbọ́n àwọn wa gbọ́dọ̀ ródòdó inú tí ọmọ ẹjẹ láadá fún ẹni pé kí wọ́n rí i pé atẹ́yìn sí ni wá ibi tá a rí sí pé wọ́n kù sí òun ẹjẹ á fi hùn lẹ́fọ̀ọ́ ọlọ́run àníyàn wo ni a fi ṣe ọlọ́run ò ní bà wá léèrè torí ọ̀rọ̀ gbèsè ayé tèmi lọ́lọ́run òbí mi kò ní bí mi pa ọ̀rọ̀ tó ti lọ sẹ́mi ródòdó ńlọ́kàn mi àwọn bàbá wa ní in tí wọ́n mọ̀ ni wọ́n ṣe òun jazahumullahu khairan wọ́n dẹ̀ ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó má nígbà náà wọ́n rinṣẹ́ lọ Mẹ́kà ọdún méjì wọ́n wà nínú pé rinṣẹ́ lọ àáfàá wa Kútúbí ló ti lọ láàárọ̀ nísìn wọ́n ti wọ Mádínà báyìí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run wọ́n ti dé Mádínà bí idinla ẹ̀rọ ẹ̀ka ti sọ̀rọ̀ báyìí wọ́n ti dé Jẹ́dà jẹ́ so ọkọ̀ ó gbé wọn torí pé tíkẹ́ẹ̀tì Jẹ́dà la kọ so láti Jẹ́dà ni wọ́n ṣẹ̀ ti wá máa gbé wọn lọ sí Mádínà so wọ́n ó dé Mádínà ní bóyá bíi 6 àárọ̀ ọ̀la 6 ìdájí ok tẹ́lẹ̀ só lè ṣe é ṣe báà ní ọdún méjì àwọn bàbá yẹn ń bẹ lójú ọ̀nà náà sẹ́ni tó wá lọ́rú eléyìí lẹ́nu ọ̀rá tí a wà lé ẹlòmíì dé Mẹ́kà lọ́n bí ọdún méjì tó ti kú òǹlé tó dé Mẹ́kà wọ́n ní ẹ ti ṣe àràfà lánàá ó tún ní bùkátà àti dúró odidi ọdún kan so táwọn bàbá yẹn ẹja fi ilẹ̀ báwọn a máa ṣàdúrà fún ibi tí wọ́n bá kù sí àwọn àtọ́lọ́run lọ́jọ́ nìyàn ọlọ́run ò ní béèrè lọ́wọ́ tiwa. ẹlẹ́ẹ̀kejì wa ni pé irú ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ fún àwọn ọmọ. mọ̀ ń bọ̀ iná mo fẹ́ sọ ẹlẹ́ẹ̀kejì wa ni pé wọ́n wá sọ pé kódà àpáta ó padà di ń tọrọ wọ́n sì wọ́n arínú ẹlẹ́bọ tó sóògùn tó lè ṣàsọ́lẹ̀ ẹrù rẹ̀ tí ó sì ṣe eléyìí ò sí nínú sáyẹ̀ntì ìsìláàmù ní kádìmù àlìmú ìgbé yẹn bá ṣe bọ́lọ́run rẹ̀ lò ọlọ́run a máa lò kódà kí wọ́n ní débi sàárẹ̀ ẹnìkan wọ́n bá bẹ́ẹ̀ ṣe sín ọ̀jẹ̀rà fíráúnà náà ọ̀jẹ̀rà bóòlù ẹni yẹn ṣe láyé rẹ̀ lọ́kàn wà fíráúnà náà ọ̀jẹ̀rà aláwo tó lè bínú wọlé ń bẹ náà tí ó ní tílẹ̀ ó sì lè tẹ̀sọ̀ padà sí kínní àmọ́ ní tí kálukú lò ìyún ọ̀kọ́ lọ́kàn wà ṣùgbọ́n wọ́n á ṣàṣọ́ọ́lẹ̀ yìí pé ẹ̀yin ọmọ ẹ̀ má fojú ọ̀nà ilẹ̀ àdẹ̀ bẹ́bọ lọ́wọ́ wọn a ti kọ́kọ́ kó oríire pa àbẹ́bọ lọ́wọ́ wọn gbogbo tí wọ́n á fún wa astafula kàmàkà suratul káfí kàkà suratul fati ní àbá máa ń ṣe wúrídìí wọn tí wọ́n máa ń ṣe lójoojúmọ́ nù wallahi azim kọ̀mọ̀sá burú pa kékeré máa ń ṣe yóò lọ ṣùgbọ́n má lẹ́rẹ̀ mọ́tọ́lì ká kẹ̀kẹ́ gbàpá nàbí ló dísáìn rẹ̀ kódà káwọn bàbá ọmọ rí àdìsí kankan tí wọ́n fi bá kẹ̀ kìí ṣe dandan kọjá pé àyà Kùránì tó wá fẹ́ máa kà ọ̀rọ̀ àdìsí tó bá kẹ̀ ní àyà Kùránì ni ó kọ́ Ọlọ́run ló fi ń wọ́ Ọlọ́run nísọ̀ ó kọ́ Ọlọ́run ló fi ń béèrè orí lọ́dọ̀ Ọlọ́run
kéèyàn máa ṣe láì lera rẹ̀ mọ̀ pé ẹgbẹ́ kínní kan ní tọ̀rí káàtì mọ̀ wà ní. wíìlì tí wọ́n fún wa ni pé ok àwọn bá ní astagfirullah àti tí ẹ gbọ́dọ̀ máa ṣe lójoojúmọ́ láàárọ̀ lọ́mọ sọ́lá lámúdó sẹ́lẹ̀ so àwọn fi sọ̀rọ̀ àtìlẹ̀ fàtí bẹ̀yìn àti ọkọ̀ sọ̀rọ̀ àti fàtí ọ̀dà kéèyàn máa sàlátù Ibrahimiyya kọ́ máa ṣe torí pé ìsúnmọ́lọ́ ni èyàn ò fìlà ná sísàdúrà lẹ̀ èyàn ò fìlà ná mímọ arántí Ọlọ́run lẹ̀ ṣùgbọ́n yọ̀ wá ní lẹ́rẹ̀ ẹ̀mọ́ tó rí kàkan dáadáa ibi táwọn àbáyẹn wá kù sí tọ́já sọ́lẹ̀ tí ó bá dáa táwa rí pọ́ tako súnà àwọ̀ wà tẹ̀lé ànàbì tá a bá ti tẹ̀lé ànàbì yẹn tá a wá rí tọ̀rọ̀ tànàbì tá a bá tẹ̀lé tá a tẹ̀lé àwọn bàbá àtúndọ̀ràn sí yẹn lọ́rùn torí pé Ọlọ́run ó padà sọ pé sáwọn lànàbì tí mo rán sí yín ara tí ọmọ bá wọn lọ ládàá ni pé káwọ orí dáadáa káwa máa sí lọ káwa máa bá wọn tọrọ àforíjì wọn ní bùkátà sí aká máa ṣàdúrà fún wọn. so Ọlọ́run ó jẹ kárí yín pé àbá wa Allahumma amin sa jazakumullahu khairan. instọ nọ́mbà yín pẹ̀lú ògbó Ọlọ́run. so ẹ̀rí nǹkan báyìí Yorùbá ní àìfẹ̀lẹ̀ kìbọ́sì ìlà ìfẹ̀lẹ̀ jó kì í sì ṣe pé èèyàn mẹ́lẹ̀ kankan fi kíbòsì Ọlọ́run lọ́ba tí máa ń jèrè ọkàn èèyàn wàláhì ẹni tí ń pẹ́ mtn mi ọmọ pẹ́ mtn mi ò nọ́mbà tí mo lẹ̀ sórí kínní lẹ́lẹ́ pé so tá a bá ní nǹkan míì tá a fẹ́ gbà ń bí ọ̀rọ̀ yìí tó ju pé kó dodo lékè lọ ó kò wá kọ́ lọ́n àwọn bàbá yìí àlẹ́ kí ìbú wọn lẹ́nu o gbogbo àwọn bàbá tó ti lọ yìí wàhálà wọn ni ló di ọ̀rọ̀ ni ló di ẹ̀yẹ fún wa lónìí ń bẹnu wọn gbogbo tí wọn sọ̀rọ̀ àti ìfàsí tá à ń dá kọ ẹlòmíì lè sí 1000 rẹ̀ kíjímọ̀ òtótó kò sí láti sí mọ̀ ní àdẹ́sà fi yámúrì náà sá mọ́ lẹ́sà òun ò tí ẹ̀ka kún bídíà so ẹ̀ tí wọ́n àwọ̀ ọ̀bá wọn lọ́kìtì pọ̀ ọ̀rọ̀ ẹ̀ fa bàbá yẹn lẹ̀ wọ́n ti gbìyànjú jazahumullahu khairan bàbá tó bí bàbá tèmi àáfàá ni wọ́n nínú àwọn tíra àwọn àdúrà tí wọ́n máa ń ṣe nǹkan kan táwọn dáàdi tí a jogún tí wọ́n kó fa òòlù ìgbẹ́ndọ́ Ọlọ́run jẹ́ nǹkan ilé kú ti ń jẹ àwọn tí a ò lọ́wọ́ tí wọ́n kàrà yẹn àdìkárò ànábì ti di àwọn ò mọ̀ pé ọ̀dà àdìkárò ànábì ti kí ni ó ti di ẹni ló padà pèsè bí sáwọn alaikum. Wa alaikum salam. Abidjani Mahmoud Alafani orúkọ mi. Namsa. Ṣé sáàtù ìsèmánà ètò kìnìyàn? Bẹ́ẹ̀ni sà. Òkè mo rò pé wà lérí prógámù ni. Bẹ́ẹ̀ni mò ń ṣe prógámù lọ́wọ́ ni. Òkè ọ̀rọ̀ náà lèmi náà fẹ́ dá ọ̀rọ̀ prógámù tẹ̀lé náà mo fẹ́ dá sí. Ok sà. Ọpẹ́ ní fọlọ́wọ́ bá. Alhamdulillah. Ọlọ́run ó tẹ́ ẹlẹ́sẹ̀ dáadáa lórí ìdáǹfẹ́ ti dá àbáyọ ló pẹ̀lú dáadáa ètò dáa. Hello. Àmọ̀gbọ́yìn sàmọ̀gbọ́yìn Allahumma amin. Ok. Ọlọ́run tẹ́ ẹlẹ́sẹ̀ dáadáa lórí ìbẹ́ ti dá àbáyọ náà lọ́nà tó dáa. Allahumma amin. Ìgbóni mi kà fẹ́. Ó yá à ń gbọ́ yín bàbá wa. Ok. Yẹ́sí mi kà fẹ́ fi kún ọ̀rọ̀ yẹn náà ni pé gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún bàbá yẹn. Ok sà. Bàbá àgbàlagbà yẹn. Ó ní kí gbogbo tá a bá fẹ́ ti lójú ọ̀nà tẹ̀sìn. Ok sà. Ká fi kọ́ọ̀tù òjíṣẹ́ lámù kankan àtàwọn tàbí rẹ̀. Bẹ́ẹ̀ni o. Ẹgbẹ́ tó ń sìn. Táwọn bàbá yẹn bá ti lójú ọ̀nà tẹ̀sìn tó bá tà náà dì mú ká gbà pé tó dáa lọ́sẹ̀. Nígbà bá ti lójú ọ̀nà tẹ̀sìn tó bá yàpá níta náà dì àdẹ́tẹ̀lé wọn lórí rẹ̀ àkàmọ́bẹ́ náà fún wa pé kọ́nà kó sọ ìta lérí àníyàn wọn lórí rẹ̀. Ẹgbẹ́ tó ń sìn. Mọ̀ ń gbọ́. Gẹ́gẹ́ tí mo kàn níbi kí n ṣàlàyé fún náà nìyẹn pé gẹ́gẹ́ tí mo ti dá sí fún. Jazakumullahu khairan ọlọ́ba ní sẹ́ńdẹ̀sùn lórí nínú nǹkan míì tèmi náà lè fi dá sí gẹ́gẹ́ bí mo ti ń sọ̀rọ̀ lọ tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo wa náà ni pé ìmáàmù Abu Hanifa wọ́n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìmáàmù Shafi ẹ̀ rí i pé àwọn tí mò ń dákọ̀ àwọn bàbá tó jẹ́ pé gbogbo bàbá anybody bàbá alẹ́ yóò báyìí kò sí ní tí ó ní sífìlà pé Abu Hanifa ní sífìlà Imam Shafi mo sí fìlà Maliki mo sí fìlà Ambali mo sí fìlà kò sí bàbá kankan ní gbogbo àwọn bàbá àti
tí ò ṣe kí ni o tí ò ní máa sọ pé àwọn ilé gbogbo àwọn mọ́mọ́ tí wọ́n ti dákọ̀ ẹsẹ̀ bàtà ní tó ń jẹ́ fáwọn sàbí ṣètúrí ẹ̀wù bí sísílà sí wà so gbogbo àwọn mọ́mọ́ tí mo wá dákọ̀ ẹ̀ tó jáwọn ìpìlẹ̀ gẹ́gẹ́ ní àsọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ Abu Hanifa sọ tí mo fẹ́ sọ Imam Shafi sọ ọ̀rọ̀ méjì jọ papọ̀ ipe idha sahha al-hadithu fa huwa madhhabi Abu Hanifa ní gbogbo jẹ́tẹ̀ ẹ bá ti ẹ̀yin ọmọ kí omi àtẹ̀yìn tẹ́ ń bọ́ lẹ́yìn mi tẹ́ máa kó tì mí Imam Shafi náà sọ bẹ́ẹ̀ níjẹ́ ẹ bá ti lè rí àdíìsì sọ̀híhù tó fẹsẹ̀ múlẹ̀ pánàbí lọ sọ onímọ̀sí àbí mi tí ń bára àdíìsì mi náà tẹ̀lé yìí rí ni o tí àwọn tí Imam Shafi bá sọ báyìí tí Abu Hanifa bá sọ báyìí kí ni táwọn bàbá ti wá ń bì á dé pé ń táwọn àrùn rí lónìí lẹ́sìn yẹn táwọn bàbá yẹn náà bá rí wàláì wọn tẹ̀lé tó ráwọn bàbá yẹn sọ ń fẹ́ nu kódà inú wọn mọ́jú náà ti a lọ àníyàn wọn dáa ju ti a lọ wọ́n sì fararolẹ̀ fọlọ́n ju ti a lọ. òde ni Imam Malik tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ tó jẹ́ mọ́mú gbogbo wa láfíríkà kí wọ́n wí wọ́n ní laysa ahadun kò sí ẹnì kankan ba'da nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ànàbí illa yukhadhu min kalamihi min qawlihi wa yutrak àyàfi kó jẹ́ pé tó bá sọ̀rọ̀ ẹ lè gbọ́rọ̀ rẹ̀ tó bá sì wù yẹn lè lọ pé ẹ̀yin tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ anybody ànàbí Imam Malik ní lẹ́yìn ànàbí nìkan lẹ̀ lè ṣe bá ń fún illa nàbí sallallahu àyàfà ànàbí nìkan adé pé tí àbá kan bá sọ fún wa pé kásàdúrà kan a lè sọ pé yìí sí àtakò bàbá yẹn báwọn torí parí tọ̀dọ̀ tànàbí ẹ dákun kí ni tiẹ̀ mọ́mọ́ àwọn bídí àgẹ́nẹ́ tí wọ́n máa sọ pé wọ́n yá mọ́ sàájì fàtì àníòkè aláwà sọ pé inú tànàbí rẹ̀kọ́mẹ́ndì àti ntẹ́dà kan rẹ̀kọ́mẹ́ndì tí wọ́n bá ní wọ́gbọ́n mú kan ewu lọ́yẹ kó mú ọwọ́ ní sẹ́ńsì pé fànàbí ni sẹ́wọ̀n pé ìwà àìlórí pípé ni pé wọ́n sọ fún yẹn bá nǹkan máa ní ẹni tí wọ́n sọ pé fànàbí bẹ́ẹ̀ ni wọ́n ní oògùn tànàbí rẹ̀kọ́mẹ́ndì ni oògùn tí àbá kan rẹ̀kọ́mẹ́ndì ni tó o bá nífẹ̀ẹ́ ànàbí ní tòótọ́ ewu lọ́yẹ kó mú wàláhì nífẹ̀ẹ́ ànàbí ló jẹ́ ẹ máa ṣe ń tẹ̀sán tí ó ti dà ní dísáìn kan alánàbí ló dísáìn eléyìí sọ ẹ̀kọ́ ọmọ ní ẹ ṣé tàbá ṣe yùn kọ́ kọ́ ẹ kú ti ẹ̀ tẹnu mùsùlùmí gidi jáde tàbá ṣe yùn kọ́ èbó lẹ́ kó mú torí ẹ bá pé ni mo fi máa ń sọ pé láwùká náà búkà sọ́ọ́dì kan látọ̀ àtàwù tó ẹ pé fẹ́ẹ̀ rẹ tó ní tòótọ́ òdodo ni ọba tẹ̀ lánàbí ni ìnálímùhì balẹ̀ máa ń yọ̀ ẹ́ bùmùtí ọ̀hún ìnálímùhì balẹ̀ máa ń yọ̀ ẹ́ bùmùtí ẹni tó bá nífẹ̀ẹ́ yàn yóò máa tẹ̀lé ẹni tó bá nífẹ̀ẹ́ ni àwọn èèyàn láìkí gbogbo àwọn global star olórin yóò dẹ̀ máa múra bí wọn àwọn player ẹlòmíì ọmọ mi lójó kọ́ ọmọ ẹlòmíì ọ̀dẹ́ ti ń lutí ẹlòmíì láìkí president America tẹ̀lé Obama àbí kìnìún pé ọ̀dẹ́ ń sin Obama oyóṣù pé òun láìkí àwọn èèyàn láìkí Pasuma wọ́n dẹ̀ máa múra bí wọ́n láìkí Obesere wọ́n dẹ̀ máa múra bí rẹ̀. Imam Ahmadu náà wá sọ pé man radda haditha Rasulillahi sallallahu Imam Ahmadu ló lélẹ̀ ó lẹ́nu tó bá ilé dá àdìsí ànábì padà pẹ̀lú ọ̀rọ̀ ẹnìkan tó ní náà ẹni ọ̀tẹ̀lẹ̀ níta bàbá mi fi mí lé lórí ni fahuwa ala shafa halakati Imam Ahmadu ní ẹ bá ń sọ fún kó ti wà ní bèbè ìparun o kọjánu rẹ̀ ló kó o bèbè ìparun lọ́wọ́ o ẹ dákun gbogbo àwọn mọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí wọn ò ti yọra wọn báyìí táwọn bàbá mi bá wá yọ àwọn mọ́ mẹ́rẹ̀ẹ̀rin bá yọra wọn ṣé àwọn bàbá tiwa ni wọn wà ní yọra wọn màdúrà táwọn bàbá máa ń ṣe ni Ọlọ́run dákun paná adébọrẹ gbé súnà ànábì ga ó sì lù kẹ́yìn àwọn ni sáà bàbá wa inú mi ti ẹ̀dùn pa àwọn tó sọ náà ní ẹ̀ tó padà tó sọ̀rọ̀ ṣé súnà wo làwọn bàbá ò ṣe nínú ìlú yìí òkè súnà wà nílọrin òkè súnà wà nkíní kan òkè súnà wà ń gbá àwọn bàbá yẹn ti ọkọ sí súnà ìwọ̀nba súnà ti ẹ̀ ń ṣe ohun ọkùnrin ọmọ ti sún ni báyìí ntàwà rí nìsín wò rí ọkùnrin ọmọ ló sún ẹ̀yìn náà lẹ́tọ́ padà sọ bẹ́ẹ̀ ọkùnrin ọmọ ló sún ọkùnrin ọmọ dẹ̀ ti sún ni náà so kí á ní problem. kọ́lọ́n kọ́ sànù wa a ní rí jù bá ń lọ khulasatul qawl sọmúrì ni pé ẹni tí ọba gbàpọ̀ lọ́n fún ànábì ní haudu abata àlìjẹ́nnà èmi ò bá ti sọ̀rọ̀ lórí mọ́tẹ́ bá wo pọ́lísì mi ni pé tí n bá rí pẹ́ẹ́nìkan ti jáde sọ̀rọ̀ àfáàkùtù bí sọ̀rọ̀ lórí kíní ẹ̀ lálẹ́ àná ṣùgbọ́n eré àkànbẹ tí mo fẹ́ jẹ́ kí wọ́n tọ́sí fáwọn èèyàn pé ẹni tí ọba gbà ọwọ́ kí wọ́n sọ àti kémi owó àti tẹ̀fsíìrì pé nítorí wọn á tún jáde ni pé mo kàn fẹ́ sí tẹ̀fsíìrì pé ọpọ́n mọ̀ ti sún tèmi fẹ́ lò nínú tèmi ti rò pé alihamudulilayi gbogbo àti gbà bẹ́ẹ̀ ni sí pé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ mú tí a wà ẹ rí i pé mo bá personality jẹun ìyẹn ti lọ báyìí tọ́lá àwọn èèyàn ti rí ẹ̀wọ̀n síwájú báyìí kálukú wa dákẹ́ àsáwọn èèyàn bẹ̀rù Ọlọ́run a dẹ̀ síwájú pé ẹja sọ̀rọ̀ ẹ̀sìn ni mọ̀jà bara lóko jẹ́ ẹja kẹ́rì bọ́ọ̀tà dẹ̀
gbogbo àti wọn bá ṣe dìbéètì wọn ń jábọ́ wọn rí i pé kò sọ̀rọ̀ kẹ̀kẹ́ ń bẹ̀ mọ́ àfagídí àfi gbogbo ẹ má ti kékeré ní báyìí kálukú ń tabaran àti ẹ̀wọ̀n àwọn èèyàn bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́n lọ àwọn èèyàn wá lè jáde mọ́ kálukú wa ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ sọ mọ̀ sí o ẹ̀dá àfààní ọlọ́ọ̀bẹ lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ olólùfẹ́ òdodo àdáwò tí máa ń bá yàn téèyàn tó fi lọ́ máa ń tẹ́ sọ́ọ́lẹ̀ ń di mọ́lúdì tí ó wà gbẹ́kùn kalẹ̀ bí gbà pító ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ o ọlọ́run tó bá kó ní kọ̀la tí mo bá wọn ṣe bá ọlọ́run mú mi ọ̀dọ̀ ni o wọ́n ti gbajúmọ̀ ní bídíà o àwa máa ń kọ́ ni pé àrọ́bá náà ya ìlà ìyè à ń bẹ́ẹ̀ lójoojúmọ́ pé di súnà tára ayé mà wá mà níbẹ̀ ni kò tí ì dá wa lọ́la ẹni tó lọ́n bá fẹ́ dà láàmú yóò wá gbé orí rẹ̀ gba bíbídíà lọ yóò tó àwọn sọ́kọ́ kò tán ibi là ń kọ́lé mọ́lẹ̀ là ń ra mọ́tò mọ́ra mọ́tò yìí là ń ṣe gbá là ń ṣàwé kò ní lè kún bẹ́ẹ̀ mà ọlọ́pàá sọ̀rọ̀ ti wà báwọn o wọlé àjọ kan ṣoṣo rẹ o wọlé gbólóhùn la ilaha illallah so gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé súnà tànàbí tẹ̀ ń tẹ̀lé ọlọ́run gbogbo àwọn tá à ń tẹ̀lé ọlọ́run mọ̀jẹ̀ àsọpá àṣemọ́ o mọ̀jẹ̀ àsọpá àṣemọ́ o iná súnà ń jóló ràn ìmọ́lẹ̀ rẹ̀ ń tàn káàkiri gbogbo àgbáláyé ara wa ní àwọn bídíà wàláhì inú mi ń sàn dùn ẹ rí i pé mo ti sọ èmi sọ ti pẹ́ gbogbo àtàwọn afáàkó tó bí jáde tí ẹ bẹ̀rẹ̀ sí ní máa ń fáwọn ìṣòro kan mo ní àwa ti sinmi báyìí káwọn máa tírìtì àwọn nǹkan míì lọ alihamdulilayi ẹnu káwọn máa tírìtì nǹkan míì lọ so sí pé súnà wa lè di nílẹ̀ Yorùbá àwa tá à ń gbé Nàìjíríà lámọ̀ yìí pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń ra agbára fún wa ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń ra agbára yẹn ni súnà wa di alihamdulilayi àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run salamu alaykum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. I think it's okay. Ẹ̀rọ bàbá wa gáàdì ọ̀wé. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ máa béèrè mi náà lò lọ kódà. Wàláhì mò ń béèrè yín kọ́lọ̀ kó ṣàánú wa ni. Kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó gbà fún wa ni. Àmín o. A dúpẹ́ fún Ọlọ́run lórí a sì dúpẹ́ fún yín púpọ̀ lórí wáàsí olówó yé ẹ ṣe fún wa kọ́lọ́run bá jọ kó jẹ́ kí ó ṣe wá ní ẹrú tí ń gba òdodo. alámàmì. mo dẹ̀ dúpẹ́ lórí àṣeyẹ̀kọ́ wa tí wọ́n pè tí wọ́n béèrè tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wíìrìdì ọ̀nà ògbìn. ṣe rí òyìnbó kan ó sọ̀rọ̀ kan nígbà ó ní tí èèyàn bá fẹ́ fi nǹkan pamọ́ fún èèyàn dúdú ó ní kéèyàn kọ nǹkan yẹn sínú ìwé. Béèyàn bá fẹ́ fi nǹkan pamọ́ fún dúdú fún African kéèyàn kọ́ síwé torí pé wọn ìkàwé ọ̀pọ̀lọpọ̀ wa kì í sòwò ṣe àìkà nǹkan àìkàwé àìgbárí ṣáàtì àìkà nǹkan àgbọ́sọ́pọ̀ jù òun ni ọ̀rọ̀ wíìrì gbígbéríbi wọlé sí wa lára tó bẹ́ẹ̀. káwá sọ báwọn bàbá wa tiẹ̀ ṣe àtìsí gẹ́gẹ́ bí ọmọ bó ṣe tó ṣùgbọ́n torí pé Yorùbá Ọlọ́run dá wa lẹ́nìkan tó máa ń fẹ́ fún àpọ́npo èèyàn bí àṣà bàbá bá kí nìwò wọ́n ní ẹ̀yin Yorùbá ẹja wọ́ kúrò nínú àpọ́npo akátá òun ni kò jẹ́ ká mọ̀ pé ìmọ̀ àwọn bàbá wa tá à ń wí lánàá yìí ìmọ̀ ti kọjá bẹ́ẹ̀ nísìnyí inú mi wá dùn pé àwọn èèyàn àwọn náà ti ń sọ ó ti kọjá bẹ́ẹ̀ nísìnyí ọpọ́n mọ̀ ti sún. torí pé gbogbo tíra tẹ́lómi fi owó iyebíye rà nígbà yẹn àwọn èèyàn ti ń ní lórí fóònù ẹyọ kan nísìnyí. bẹ́ẹ̀ni. gbogbo tíra tẹ́lómi kó sílé ó ti wà lórí fóònù ẹyọ kan. ayé ti wá di global village tó yẹ pé èèyàn lè rẹ́gísítà school ní Saudi online tó dẹ̀ máa gbọ́ lecture nínú yàrá ẹ̀. bẹ́ẹ̀ni. so nígbà tá a bá ti gbà yẹn gbọ́ ẹ jẹ́ ká mọ̀ ká ní lọ́kàn pé àwọn bàbá yìí wọ́n ṣe níwọ̀nba bí wọ́n ti mọ̀ sí. wàláì tí ọba lísìn táwọn afá bá ń tújà wáyé rùmọ̀ á ní èèyàn á rí pé kò sí kódà kéèyàn má tiẹ̀ kéwú rírá kódà kó má mọ̀ ju fásíà tó fi ń kírun lọ tó bá ní ìmọ́lẹ̀ Ọlọ́run lára tó bá gbọ́ báyìí ó gbọ́dọ̀ wò pé ọlọ́mọṣà yìí fi wá mọ̀nà sí báyìí jù wá bẹ́ẹ̀ lọ kó tẹ́tí wá ní.
so a dúpẹ́ fún yín púpọ̀ so sheik tí wọ́n pè kí ọlọ́run ọba jọ kó túbọ̀ ṣe àlékún ìmọ̀nà ọlọ́run fún wọn àti fáwa náà. kí bóyá tọ́pẹ́ lẹ́yìn ètò ẹ lè tẹ wá opportunity láti sọ̀rọ̀ ẹ lè bá wọn sọ̀rọ̀ torí pé ẹ rí ẹ wo mo wo kinní kan ní ọjọ́ kan lórí Yorùbá BBC àwọn kan láwọn ń ṣe èṣù èèyàn tó dáa lè ṣù kò ń ṣerú àwọn bíi oníṣẹ̀ṣe sọ fún yẹn mo wá rí àwọn ọ̀dọ́ tí wọ́n kàwé ó jẹ́ ọmọdé rẹpẹtẹ ń bẹ̀ ìgbà tí wọ́n wá ń bi wọ́n ẹlòmíín inú wọn ní bàbá òun onífàdí ìyá òun ọlọ́ṣun ni àwa ìwọ̀n náà tó bá máa jẹ́ pé irú wa náà àwọn ìyá wa ní àmàlé má mọ̀ àbí ẹ̀ ń gbọ́ mi sá. mo ń gbọ́ yín. ṣùgbọ́n lóun kàn fi àánú ẹ̀ ó kàn fi ṣàánú àwa pé kọ́lọ́ ń jẹ́ ká mọ̀ so ẹ jọ ẹni tó bá ródòdó nu wa ẹjẹ́ àtẹ̀lé ayé yìí ìlú tó ń tán ni òyìn ò dẹ̀mọ̀gbà tó fẹ́ tán ọlọ́run bá jọ kó túbọ̀ ṣe àlékún ìdáyà fún wa o àdèkí púpọ̀ o ọlọ́run bá jọ kó jẹ́ ká rí yín pẹ́ lórí dáadáa o dá sẹ́tò lónìí ni ó dẹ̀ ti fún ọjọ́ mẹ́ta tí mo gbóhùn ìṣẹ̀lẹ̀ bá ní kí oníwákàtú náà àti àwọn àfà ọjà àrí gbogbo apẹ́ o. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi. So ọ̀rọ̀ Járùmánì tí wọ́n sọ ẹ rí i pé àti lórí Save Your Soul so kódà tí mò ń wò gan ní ìṣe ni pé mo fẹ́ tú lórí rédíò program torí àwọn tí ń gbọ́ rédíò program pọ̀ gan-an nínú olùtawà ẹ̀ àwọn bídíà yìí náà sì japa bẹ́ẹ̀ so wọ́n pọ̀ gan-an so ṣùgbọ́n alihamudulilayi gbogbo ète tí wọ́n ń gbé lórí pé kí prógámù yìí ó fi stop ọlọ́run fa àlùbáríkà sí ní gbogbo ìgbà ni ọlọ́run fi àlùbáríkà sí ní gbogbo ìgbà kọjá expectation tèmi gan síbí látòrí 30 minutes láti bẹ̀rẹ̀ ló di 1 hour so àwọn ọmọdé àti wá wọ́n ti fẹ́ ta wá parí nígbà nínú Ramadan tó lọ lọ́hùn so àwọn Tìjàní àti dìde gbogbo gbèsè tí wọ́n ń gbé báyìí ọlọ́run balẹ̀kẹ́ ọlá ń jẹ́ kí so kọ́lọ̀n kọ́ mọ bá ní tó gbé náà lọ́wọ́ dìde torí ó máa ń mì báyìí tipátipá orí òní blessed do ká tó rówó ká tó rí gbogbo ẹ̀ ṣùgbọ́n alhamdulilayi asáàrin rí pé ọ̀sẹ̀ kan ò lọ káwọn sí gbogbo àwọn tí ọlọ́run máa ní kí wọ́n pè ń bá mi kálọ́ mi níwọ̀n tó ṣe báwọn tó ṣe ọlọ́run máa bá ní ṣàlékún dáadáa fún wọn so inshallah ìyẹn báwọn à ń ṣàdúrà lọ ni ọlọ́run balẹ̀kọ́lá iná súnà àbí ìmọ́lẹ̀ súnà ti ń tàn báyìí ọlọ́run mọ́jọ òfò wà mọ́jà wà ní òkun bídí àmọ́ o wọlé àgẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wọlé agbóhùn ńlá ìlàyẹ̀lá wọlé agbára tí ń wà fún súnà àwọn èèyàn wá ń dìde káàkiri àgbàlá ayé wọ́n wá ń dúró ti pé súnà yìí ni sẹ́ súnà yìí ni kí la já mọ́ kí la mọ̀ kí ni nǹkan ta so ṣùgbọ́n òdodo làwọn èèyàn fẹ́ òdodo ńlá yìí fẹ́ gbọ́ ayé rí pé àwọn ti tọ́ àwọn ti sọ́kàn gírí àwọn jálàbí ti bayé àwọn èèyàn jẹ́ so ọlọ́run wọlé àjọ kan so rẹ o àfa Saheed Shittu àwọn náà ti lọ bá àfa Kutubi ní Maka so a ti sọ̀rọ̀ nírọ̀lẹ́ àwọn náà ti sọ wọ́n ti kéde fúnra ara wọn pé inshallah so àwọn náà àwọn tó kéde o àwọn tó ń lọ bá Shehu Kutubi ọlọ́run balẹ̀kọ́lá má jẹ́ kí aráàlúgbọ́ bú lórí Shehu Saheed ọmọ ìyẹlẹjà dídín ọlọ́run bá ní ṣàlékún dáadáa rẹ lórí wọn àfa Abdulhakeem Kutubi tí wọ́n wà níbi tí wọ́n wà so àfa ti dé ìlú Saudi so wọ́n ó dé Madina láàárọ̀ làbí ibn láìlè wọ́n ìlú kọ̀ha so ọlọ́run gba umra náà níbàdà fún wọn àkọ́kọ́ sí tí wọ́n ní ọlọ́run bá ní gbà níbàdà so àfa àfihàn wọn pamọ́ gan so ọlọ́run balẹ̀kẹ́ ọlá ló fà wọ́n jáde ọlọ́run mú wà kúrò ẹ̀mí wọn díkẹ́ mi wọ́n gùn wọlé àjọ kan so rẹ̀ wọlé agbóhùn ńlá ilaha illallah so mọ̀jẹ̀ kọ́rọ̀ wọn dàrú gbogbo àwọn tí wọ́n wá gbárùkù ti súnà látara kálukú wa so ọlọ́run balẹ̀kọ́lá mọ̀jẹ̀ kẹ́ ṣubú láéláé o wọlé àjọ kan so rẹ̀ wọlé agbóhùn ńlá ilaha illallah iléeṣẹ́ tí àfa bá lọ iná ní iléeṣẹ́ wa iléeṣẹ́ Al-Maruf iléeṣẹ́ náà ọlọ́run má jẹ́ kó bàjẹ́ iléeṣẹ́ alálùbáríkà ni àwọn báàjì mìíràn tó ń lọ ní December inshallah so ọlọ́run iléeṣẹ́ náà má jẹ́ ó bàjẹ́ o ọlájọ́ kan sọ rẹ̀ wọlé agbóró ńlá ilaha illallah
so oníyàwó mẹ́ta ọlọ́run mọ́dọ̀rọ̀ tàfà náà rò gbogbo àwọn àfáà súnà pátá tí ẹ jẹ́ ọ̀dọ́ wẹrẹ tí kálukú wá gba orí Facebook kan pé tí n bá bí ó ń bídí àkẹ́dá kó gbé mú báyìí á kó gìbò ní ọlọ́run mọ́jẹ̀ kálukú ó ṣubú o wọlé àjọ kan sọ rẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wá jó ń bídí àná tó jẹ́ pé àwọn náà sáà ń ṣègbìyànjú lórí pé bóun ní bídí yóò ṣe bọ́ ta padà àníṣe àwọn ò ní gbà ní ọlọ́run bá ní kó sí àánú àwa ṣubú wọn ọlọ́run jó ó ti yé wọn ṣùgbọ́n àjẹ́ àmọ̀ ni ọlọ́run mọ́ fa àjẹ́ àmọ̀ wá síbi tọ́wọ́ sọ́nà mọ́ fa àjẹ́ àmọ̀ wá síbi tọ́wọ́ ọlọ́run bá ní gba bídíà kó lọ́wọ́ wọn wá fi halali sunna rọ́pò fún wa káyé wọn dá ń bẹ̀ kò kú sí ẹ̀dá kan kí ni bẹ́ẹ̀ ń bi fídíò náà kò sí ní tẹ́ gbé sí nínú bídíà tọ́lọ́run ti jẹ́ ká sí àbí kí ló kù so tọ́lọ́run ti jẹ́ ká sí so bẹ́ẹ̀ bá lẹ kọ́lé ń bẹ alihamudulilayi ìtakọ́lá àwọn náà ń sọ bẹ́ẹ̀ bá lẹ ra mọ́tò ń bẹ alihamudulilayi àwọn náà ò hà ní sẹ bẹ́ẹ̀ bá ní ẹ lọ mọ́kà àwọn náà lọ alihamudulilayi so lẹ́yìn ìlú èbò so wọn ò sì wọn ò fi gba tíkẹ́ẹ̀tì àlìjẹ́ náà nítorí ó ṣe á di wàhálà so wọn èyí náà ilẹ̀ orílẹ̀ ọ̀yàtọ̀ ọ̀tán so kò sínú téèyàn lè fi sakọ síyàn kan òun délé ọ̀dọ̀ ànábì lọ́lọ́ ni so yàn ò sínú kíní so kí wàá ló dé ẹ gbà pọ̀nsún náà lè rí báyìí lónìí bó ṣe rí ọba tó wá sí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà lè kọ́ lámújọ́rọ́ ní kọ̀ọ̀kan dàrú wọlé àjẹ kan sọ̀rọ̀ wọlé agbóhùn láìláìlá àfáàsà èdè sì tù ọlọ́mọdé pílẹ̀ wọn ọjà kí wọ́n pàdé kútúbúláyà àtàlàáfíà gbogbo ẹni tí wọ́n máa gbéra náà gbogbo ẹni tó fẹ́ máa lọ náà ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ pàtàkì umura ẹlòmíràn ní òun ti ṣe hájì umura ìlànà bí kọ́kọ́ ṣe kó tó ṣe hájì kọ́ papọ̀ mọ́ra wọn so ibẹ̀ náà lèyìn ó ti bẹ̀ náà mo ṣe umura méjì kí n tó ṣe hájì so umura ẹ̀yìn ó lè tún ráyè bẹ̀ lọ́wọ́ ẹ̀yìn ọ̀bẹ̀ náà gbèsè ayé yé ṣe ibi tí èyí sojú kòkòrò rẹ̀ ọlọ́run má ṣe lè wẹ̀ nìkọ̀ọ̀kan wa má ṣe lè wẹ̀ nìkọ̀ọ̀kan wa wọlé àjọ kan sọ rẹ̀ bàbá wa tí wọ́n béèrè inú mi dùn fún bí wọ́n ṣe ẹ̀ẹ́mẹ́ni tó bá rẹ́dì fún dòdò so ọlọ́run mẹ́jọ̀rọ̀ yín ó dàrú wọlé àjọ kan sọ rẹ̀ lakal hamdu ya rabbana kama yanbaghi li jalali wajhika wa azimi allahumma inna nas'aluka tayyibat wa fi'la al-khayrat wa tarika al-munkarat wa hubba al-masakin wa an tatuba alayna wa taghfir lana wa idha aradta fi barika fitnatan an takbirna ilayka minha ghayra maftunin allahumma inna nas'aluka hubbak wa hubba man yuhibbuk wa hubba man yuqarribuna ila hubbik wọlọ́n alájà wàrà mẹ́ta ọlọ́ba àforíjì wọn wọlé àjọ kan sọ rẹ wọlé agbóhùn láìláìlá bí màmá yẹn ṣe lo ayé wọn ò dàgbà 50 years bí wọ́n ṣe lo ayé wọn ṣùgbọ́n wọ́n lò dáa mo tún rántí wípé dáadáa ní máa ń so wá papọ̀ mo pè mo rí wọn rí nígbà wọn wá Nàìjíríà àríra so ọlọ́run ó kù díẹ̀ tí máa lọ sí umura wọ́n tún kàn ga ustaz ẹ sì ń ṣe pírójẹ́tì ilé kí orí ẹ̀ tí ẹ̀ sọ fún ẹ̀ sọ pé kí ní ká sáwọn náà wà ní ìdásí ni mo dáná mo ní àánú ọlọ́run náà ni ẹ sì kọ́ ẹ̀ tí ẹ̀ sọ pé káṣe ọ̀dà náà ní tèmi náà ó fi dá sí ni wọ́n sì sẹ́ni 50,000 so bí wọ́n ṣàṣì ń ṣe káàkiri nà ọlọ́run bá ń forí jì wọ́n wọ́n lájọ kan sọ rẹ̀ ikú wọn ó mì wá gan ó mì mí torí pé gbogbo ìgbà tí wọ́n wà kọ́ ọlọ́run ẹ̀rù nítorí ọkùnrin kù àwọn tí mi fi máa lékún lẹ́sìn tí sàfi máa lékún lẹ́sìn àmọ́ gba tá a lò wàláhì gbogbo ọ̀rọ̀ wọn tá a bá dùn sọ̀rọ̀ tá a máa fi ṣàwàdà tá a kọ́ ṣàwàdà so wọlá pé ìfẹ́ tọ́lọ́run ló so wá papọ̀ ìyá dáadáa ni wọ́n sì jẹ́ àìmọye tí wọ́n bá pè bá ìbéèrè ẹ̀sìn ni wọ́n máa béèrè lọ́wọ́ mi ustaasu kìnnìkẹ́ so dáa ṣe tafsiri fún alálẹ̀ tá àti ìmẹ́ná àti ìnáka tẹ́sí ẹ̀wọ̀ kí aláàdé mọ̀mọ́ ọlọ́run bá ní foríjì àwọn wọlé àgbà kan sọ rẹ wọlé agbóhùn láìláìlá gbogbo ìgbà tí wọn bá rí lẹsẹ òkú wọn náà ọlọ́run bá ní ṣe sàárì wọn ní ròdọta mẹrin yára lè jánà wọlé àtẹjẹ alẹwò fúnfúnrata mi fúnfàrí náà àwa fàánù ọlọ́run àfibẹ náà gbogbo àwọn tí wọn ṣẹ́kù pàtá tá a jọ ń kóra wá káàkiri so nídìí ti súnà yìí ọlọ́run díkẹmí owó gùn torí pé bí gígùn ẹ̀mí látò fi rí dáadáa sí ọlọ́run kò sí ní tó fẹ́ fi wá ṣe tó bá ní àmọ́ àbọ̀ báyìí ṣùgbọ́n tó bá ti dán lójú pé náà kẹ́rẹ̀ náà láàkókò tó wà kò sábúrú bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́mi owó gùn òun náà látò fi rí dáadáa sí ọlọ́run jẹ́mi owó gùn látàrí dáadáa wọlé àjọ kan sọ rẹ̀ súnà nàbí jọ máa lò òkè mọ́jì kí bídíà mọ́jì ògbérí jọ máa lọ́ọ̀lẹ̀ ọlọ́run bá ní tẹ bídíà rù
mọ̀lẹ́ máa gbé súnà nàbì jà wọlé àjẹkàn sórí wọlé agbóhùn la ilaha illallah lakal hamdu ya rabbana kama yanbaghi li jalali wajhika wa azimi sultanik allahumma inna nas'aluka bi anna ashhadu annaka anta allah la ilaha illa ant al-ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين.